kó ṣáà fún wa lówó. I might need the network booster. Yani kululi kulli nasi la nubali. Ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yìí lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́ àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ ṣàlàyé. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسد يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا لآدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا على واتما كوادما شالاكي àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. ó gbé wa sọ́wọ́dọ̀ ológo kéwà dámọ̀ ìlàdùn. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. ó sọ́wọ́dọ̀ ní àgbẹ̀ sọ̀rọ̀ láwùjọ kéwà dámọ̀ ilé wa. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. àwọn táwọn pa ò lè jẹun kan kéwà dámọ̀ sọ́wọ́dọ̀ mọ́ rẹ̀. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. bá ṣe ń kọ́lé là á ṣe ń lógo à ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. Nisauna rijalu wa rijaluna jibalu. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. Gbogbo ibi adé náà mọ̀ pàdé pé wá dámọ̀ ìgbà yìí. àlà Wà á ti máa gbọ́. pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. A ò ṣàbámọ̀ pààyàdọ̀ yìí ẹ ti fi bímọ tún wáyé. àlà Ṣé ikú wá dámọ̀ ọ́? àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. Nínú ayé kò síbi dáǹsì, iṣẹ́ àdámọ̀ yìí ti pọ̀. àlà Wà á ti máa gbọ́. pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. Dr. Professor Ọlọ́láyapá, iṣẹ́ àdámọ̀ yìí ga jù. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. Àlà wà á ti máa gbọ́ ilé àdámọ̀ ṣáláyà. Àlà wà á ti máa gbọ́. pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀gá. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون والصلاة والسلام على رسولنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد. أدوكي لدولون أسنتورو كيغ فون أشواجوا anabiwa Muhammad atọrọ kẹgẹ fún àwọn sahaba alkiram àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn àtàwọn tí wọ́n gba ìpèpè anabi gbọ́ tí wọ́n sì tàn káàkiri ayé abẹ́lẹ́wọ̀n fún maulana sheikh adam abdullahi al-ilori rahmatullahi alayhi àtàwọn tí wọ́n bí wọn àtàwọn olùkọ́ wọn àtàwọn táwọn náà bí àtàwọn tí wọ́n kọ́ tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run bákan náà maulana sheikhuna kamaluddin al-hadabi wa sheikhuna yusuf al-abaji وشيخنا مصطفى زغلول السنوسي وشيخنا موسين ايدو وشيخ عبد اللطيف ياموني وشيخ جرجيس اقودو àti gbogbo àwọn tó kù tí wọ́n jẹ́ ní àdúrà lọ́dọ̀ wa ọlọ́mba wa pa wọ́n pọ̀ kẹ́ àwọn táwa náà jáde lára àwọn tí wọ́n ti lọ ọlọ́mba wa kẹ́ wọn àwọn tí wọ́n kù nú ayé ọlọ́mọ ní wọn lára lọ́la la ilaha illallah láì ní fa àsìkò ogun a rí i pé èyí tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn nẹ́tíwọ̀kì yẹn rí i pé kódà nẹ́tíwọ̀kì méjì là ń lò ìyẹn fi hàn pé a sì nídìí
àwọn tí ó lè bá wa boost network dáadáa bóyá tiẹ̀ tún ní di Glo kan sí pàápàá torí pé ń jọ́ mi Glo a máa wúlò lọ́dọ̀ wa ń bí báyìí so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwa tí Ọlọ́run ó kún wa lọ́wọ́ lórí ẹ̀ ìyẹn dá wa lójú lọ́dọ̀ Ọlọ́run náà nífẹ̀ẹ́ kí àsìkò lọ púpọ̀ lálẹ́ yìí torí pé àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ kan ni tí ó máa sábà ta ọ̀tá ìsìláàmù lára a máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀tá Ọlọ́run ọ̀tá ànábì ọ̀tá ìsìláàmù ọ̀tá ẹ̀sìn àwọ̀lẹ́ ẹnìkan ti ṣépè níbí nísìnyí bó tiẹ̀ já sí pé a ti tì í mọ́lé ó ti ṣépè yìí pé ẹ mọ bí wọ́n ti máa ń ṣépè yẹn òun nu Ọlọ́run torí pé bẹ́yàn bá ṣe rere wà kúlú qawlan sadida lọ́lọ́nkọ́ wa pé ẹ máa sọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó jáde lẹ́nu yín ọ̀rọ̀ tá a bá wá sọ èpè kọ́ ló kàn àfi kí wọn náà pè wọlé pé ọ̀rọ̀ yìí ò rí báyìí lọ́dọ̀ tiwa kò sí láì fi ń bẹ àgbà pè wọlé bẹ́yàn bá sì fẹ́ takò wá ó firi ọlọ́ngbẹ́ ọláyè àtakò yíhùn torí pé èyí tó yé wa la fẹ́ sọ àwọn àfáà tàná náà gbìyànjú ni àwa tòní náà sì gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ gbìyànjú ẹnu Bukhari àti Muslimu tí wọ́n gbọ́ yẹn náà ló dá wàhálà kalẹ̀ bẹ́ẹ̀ ìwò ní yí ọ̀rọ̀ wa yẹn padà al-israiliyatu fil Bukhari wa Muslimi àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ àwọn ronú àwọn Yahudi nínú Sahihul Bukhari àti Muslim tá bá wá kà jáde tí ó bá wá sí ń bẹ ìwọ wá pè wọlé ó wá dá wa lẹ́kọ̀ọ́ kò sí láì fi ń bẹ àmín àkọ́kọ́ lọ mẹ́ wípé àwọn ète Yahudi àti sọ kọjá lọ tírà tí wọ́n gbà pé ó lálàáfíà jù láyé lọ́dọ̀ àwọn mùsùlùmí tá a bá yọ wá Al-Qur'ani kú náà ní Sahihul Bukhari lẹ́yìn náà ló kọ Sahihu Muslim méjèèjì náà làwọn fẹ́ sọ Israiliyatu kí la ń pè ní Israiliyatu ìyẹn náà ni pé ukuzubatun atati minal Israiliyati wal Yahudiyati náà làwọn ọ̀rọ̀ àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ àwọn mythology tó wá látọ̀dọ̀ àwọn Yahudiya àtọ̀dọ̀ àwọn Nasaraniya náà là ń pè ní kíni al-Israiliyatu Israiliyatu yìí mo fẹ́ mú ọ̀rọ̀ ànábì Ibrahim ni mo fẹ́ sọ mẹ́ àmọ́ kó lè bá yé wa á lọ gbé níbi àdísù yẹn ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni pé àwọn ànábì Ọlọ́run nínú tí wọ́n láàlè bá lára wọn náà ni rọ́ ànábì Ọlọ́run láti jólódodo wọn èé máa parọ́ àmọ́ nínú àwọn àdísù yẹn ara àwọn abìkan tí wọ́n láwọn ànábì kan parọ́ tí wọ́n sì tún fi ń ṣe fàárí naam màá fẹ́ kákọ́jọ ká àdísù nì káwa náà kájọ wá gbọ́ àdísù tí mo fẹ́ kà yìí ó ń bẹ nínú Sahihul Bukhari ó sì ń bẹ nínú Sahihu Muslim àdísù yìí àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n gba àdísù náà wá ni wọ́n sọ jáde wọ́n ń pè àdísù yẹn náà ní àdísù ṣàfáà àdísù yẹn ń sọ nípa ìṣìpẹ̀ lọ́jọ́ alkiyama bọ́jọ́ alkiyama ó ṣe gbóná tó yóò tún wá gbóná máwọn ànábì Ọlọ́run àwọn ànábì Ọlọ́run ṣé alkiyama lè gbóná mọ́ wọn a máa rí nínú Sahih Bukhari pé alkiyama ó gbóná máwọn ànábì Ọlọ́run lára
wọ́n wá ń kí la fẹ́ kanú àdísù náà ní wípé wọ́n ń jẹ́ ọmọ ẹ̀wà wípé yajma'u Allahu al-awwalina wal-akhirina fi sa'idin wahidin yasma'uhumu ad-da'i wa yanfudhuhum al-basar wa tadnu ash-shams fayablughu an-nas minal yóò tí wọ́n ń sọ ń bẹ̀ ní wípé Ọlọ́run máa kó àwọn ẹni àṣáájú àtàwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹgbẹ́ àwọn tí wọ́n ti lọ àtàwọn tá a dé lẹ́yìn Ọlọ́run máa kó wa jọ sórí pápá kan yasma'uhumu da'in tó sì já sí pé wọ́n máa gbọ́ ohùn olùpèpè tí ń pèpè lọ́jọ́ tá à ń sọ yìí yanfudhuhumul basar ìríran ó kó dààmú báwọn èèyàn wọn ní ríran dáadáa watadinu shams oòrùn yóò sún mọ́tàrí àwọn èèyàn fayabluga an-nasu min al-ghammi wal-karbi ma la yutiqun wa la yahtamilun ìdààmú àti ìbànújẹ́ ńjọ́ náà tí ó wọlé tó àwọn èèyàn la yutiqun agbára wọn ò ní lè gbé wa la yahtamilun wọn sì ní lámùmára rẹ̀ nígbà tí wọn bá wá lámùmára fayaqulu ba'du an-nasi li ba'din làwọn kan ó wàá sọ fáwọn kan wípé alla tarawna ila ma antum fi ṣé ríru dààmú wàhálà tá a kojú yìí àkọ́kọ́ ni pé wọ́n láwọn kan ó sọ fáwọn kan àkọ́kọ́ ilé yìí àkọ́kọ́ mọ̀ yìí pé irọ́ ńlá ni tó Al-Qur'ani sọ fún wa yìí pé yawma la yatakallamun illa man adhina lahu ar-rahmanu wa qala sawaba ó lọ́jọ́ àlìkìyámà tá à ń wíhun nínú súrọ́tù Naba'i tá a bá ń lọ sálẹ̀ ó lọ́jọ́ ni la yatakallamun ẹnìkankan ò ní lè sọ̀rọ̀ jáde lẹ́nu illa man adhina lahu ar-rahman àyàfẹ́ ni tọ́lọ̀ ń bá fún níyànda kó sọ̀rọ̀ wa qala sawaba tí ó bá sì sọ̀rọ̀ in tí ó ṣe déédéé ìfẹ́ Ọlọ́run ìdájọ́ Ọlọ́run ni ó tẹnu ẹ̀ jáde àmọ́ eléyìí àwọn èèyàn ó máa sọ fúnra wọn láàrin ara wọn ó máa sọ̀rọ̀ wọn máa ní ala tarawna ila ma antum fi ṣé ríru dààmú tí ń bẹ lára yín tẹ́ kojú ẹni ala tarawna ma qad balagakum ṣé ríru dààmú tó wọlé tọ̀ yín ẹ máa gbọ́ o ala tanzuruna man yashfa'u lakum ila rabbikum ṣáà wá ẹ̀ wá ní wá ẹni tí ó bá yín bẹ Ọlọ́run ẹni tí ó ṣìpẹ̀ yín tí ó bá yín bọ́lọ́run sọ̀rọ̀ wọ́n ní yakulu ba'du nasi li ba'di abukum Adam làwọn kan ó bá sọ fúnra wọn pé tó bàbá yín Ádámù ni ẹja lọ bá fayatuna Adam ni wọ́n bá wá bá ànábì Adam alayhi salam fayakulun wọ́n wà máa sọ fún Ádámù wípé ya Adam anta abul bashar khalaqaka Allahu biyadihi wa nafakha fika min ruhihi wa amara al-malaikata fasajadu lak fashfa' lana ila rabbik wọ́n máa sọ fún Ádámù wípé ìrẹ́ Adam anta abul bashar ìrẹ́ ni bàbá gbogbo ẹ̀dá láyé khalaqaka Allahu biyadihi Ọlọ́run á bá fúnra rẹ̀ ó fọwọ́ ara rẹ̀ dá ọ wa nafakha fika min ruhihi ó sì fẹ́ nínú ẹ̀mí àtọ̀dọ̀ ara rẹ̀ ó fẹ́ sínú ẹ̀mí rẹ̀ wa amara al-malaikata fasajadu lak ó sì pa àwọn màláíkà láṣẹ kan forí kanlẹ̀ fún ọ wọ́n sì forí kanlẹ̀ fashfa' lana ila rabbika ó dá wa bá wa lọ bá Ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ kó bá wa bẹ́ẹ̀ nírú dààmú tá a kó sí kó ká òrùn yìí kó wàhálà yìí kó má jarí mọ́ wọ́n tún máa sọ fún Ádámù wípé ala tara ma nahnu fi ṣé wọ́n fúnra rẹ̀ ò rí ntí ò rí wàhálà tó kojú wa yìí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún tani o wọ́n máa sọ bẹ́ẹ̀ fún Ádámù ala tara ma qad balagana ẹ wo bí wọ́n ti ń bá ń dábàá sọ̀rọ̀ ṣé ó rí in tó ń ṣe wá ni wọ́n ní fayakulu Adam ládàmú ó bá fèsì pé inna rabbi qad ghadiba al-yawma ghadiban lam yaghdab qablahu
mithlahu wa lan yaghdaba ba'dahu mithlahu. Wọ́n ládàmú máa sọ pé inna rabbi Ọlọ́run Ọba mi ó bínú sí mi lónìí ní bínú tó jásí pé ní lam yaghdabu qablahu mithlahu. Ìbínú tọ́lọ́run bí lónìí Ọlọ́run ò bírú ẹ̀ rí, kò bínú rú rẹ̀ rí. Wa lan yaghdaba ba'dahu mithlahu, kò sì ní bírú inú bí nì, kò ní bírú inú nì lẹ́yìn èyí. Torí pé kí ni ìyẹn túmọ̀ sí pé ó ń sọ pé Ọlọ́run bínú sóhun lónìí, Ọlọ́run ó máa bínú sọ Ádámà lọ́jọ́ àlìkìyámà gẹ́gẹ́ bí Imam Bukhari àti Imam Muslim ti sọ. Ní bínú tọ́lọ́run ò bírú ẹ̀ rí ṣáájú ọjọ́ ni, tí ó sì ní bírú bínú yẹn lẹ́yìn ọjọ́ yẹn, kí ló sì fà á? Ó ní wa innahu nahani ani shajara fa asaytuhu. Torí pé Ọlọ́run Ọba kọ̀ fún mi pé kí n má jèso, mo sì yapa rẹ̀ lẹ́ṣẹ̀ tọ́lọ́run ti dáríjì. Ẹ tún gbọ́ bí iná Al-Qur'ani sọ yìí pé talaqa Adamu min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim. Ọlọ́run fúnra rẹ̀ ló sọ gbólóhùn tá Ádámù ó wí, ló sọ sí lọ́kàn lójú oorun. Ó sì wí fataba alayhi, àwọn Ọlọ́run dẹ́gbà ronúpìwàdà rẹ̀ lẹ́yìn tọ́lọ́run bá dáríjì yàn. Astaghfirullah al-azim. Ọ̀rọ̀ Ànábì lèyí. Al-Qur'ani ní fataba alayhi wa adahu ila siratin mustaqimi. Àforíjì a sì tún tọ́ sọ́nà òtítọ́. Gbogbo bí tọ́lọ́run ti wá sọ̀rọ̀ Ádámù yẹn ló ń sọ̀rọ̀ yìí pé qala, àwọn méjèèjì sọ pé zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Ìdí nìyẹn táwọn Ọlọ́run fi fún ní gbólóhùn tí ó wí thumma taba alayhi, àwọn Ọlọ́run dẹ́gbà ronúpìwàdà rẹ̀. Wọ́n wá ń sọ pé tó bá wá dọjọ́ àlìkìyámà yóò wá tún máa rojọ́ pé nahani ani shajara, Ọlọ́run Ọba kọ̀ fún mi kí n má jẹ èso fa asaytuhu, mo yapa rẹ̀. Yóò wá máa ní nafsi nafsi nafsi, òun fúnra yóò tún wá máa pariwo pé ayé mi o ayé mi o ayé mi o. Adam láwọn tọ́lọ́run Ọba ròyìn nínú Al-Qur'ani yìí pé السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. Ádámù ó máa kígbe, yóò máa ké bò sí ayé mi o ayé mi o. Nígbà bá wá rí bẹ́ẹ̀ yóò wá sọ pé idhabu ila ghayri, ẹ lọ bẹ́ lòmíì. Idhabu ila Nuhin, ẹ lọ bá Nábì Nuha. Ẹ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n lọ́ mọ́ Nábì lára. Màá fi Al-Qur'ani tú àṣírí ọ̀rọ̀ yìí tán yányán. Sọ pé mo ti mú àyà kan wá ní ìsìn. Taballahu, Ọlọ́run gbà ronúpìwàdà Ádámù. Tọ́lọ́run bá ti wá gbà ronúpìwàdà èèyàn, ṣé yóò tún bíyàn léèrè mọ́? Al-Qur'ani sì gbé. Ìyẹn fi hàn yí pé ṣé Ọlọ́run tán Ádámù ni pọ́ ń gbà ronúpìwàdà rẹ̀. Ádámù ó ní ayé mi o ayé mi ayé mi ayé ẹ̀mí mi, bígbà tí wọ́n pariwo ayé ẹ̀gbẹ́ ọ̀rọ̀ tiẹ̀ náà kò yé níjọ́ náà. Yóò wá ní idhabu ila ghayri, ẹ lọ bẹ́ lòmíì, ẹ fèmí lọ́rùn lẹ̀. Idhabu ila Nuh, ẹ lọ bá Nuha. Fayatuna Nuhan fayaqulun, wọ́n wá bá Nábì Nuha lóòótọ́. Nígbà wọ́n wá dọ́dọ̀ Nuha, wọ́n lá Nábì sọ pé wọ́n wá sọ fún Nuha yìí pé ya Nuh anta awwalur rusul ila ahli al-ardi wa sammaka Allahu abdan shakura fashfa' lana ila rabbik ala tara ma nahnu fi. Wọ́n ní fayatuna Nuha fayaqulun, wọ́n bá tún wá bá Nábì Nuh ni wọ́n sọ yìí pé ya Nuh, ìrẹ Nuh anta awwalur rusul ila al-ardi, ìrẹ làkọ́kọ́ ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run kọ́kọ́ rán sórí ilé ayé. Wa sammaka Allahu abdan shakura, Ọlọ́run fẹ́ràn rẹ débi pé ó pè ọ́ lẹ́rú tí ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Fashfa' lana ila rabbik, kú mọ́ bá ṣe dánú àmọ́ mọ́ bá ṣe dáadáa mọ́. Bóyá Ọlọ́run Ọba yóò kọ́ Ádámù sí Ádámù lára ni, bóyá yóò kọ́ Nuha sí Nuha lára ni, tá a fi dá àmọ̀ níjọ́ náà. Wọ́n wá máa sọ fún Nuha yìí pé fashfa' lana ila rabbik, dákun wá lọ ṣìpẹ̀ wá lọ́dọ̀ Ọlọ́run, wá lọ bá wa bẹ lọ́hùn.
àbí ala tara ma nahnu fihi ṣé wọn náà rí wàhálà tó bá wa ni ala tara ma qad balagana ṣé fẹ́lẹ́ ẹ̀yin náà rí bọ́rọ̀ wa ti rí ni fayakuluna Nuh wọ́n ní Nuh àná wa máa fún wa lésì wípé inna rabbi qad ghadiba al-yawma ghadiban lam yaghdab qablahu mithlahu wa lan yaghdab ba'dahu mithlahu. Yá inú ń bí Ọlọ́run bá mi lónìí níbínú tó já sí pé ní kò bírú ẹ̀ rí kò sì tí ní bírú bínú nì lẹ́yìn tòní ìyẹn túmọ̀ pé Ọlọ́run tó ń ṣe kí ni ó ń bínú sáà Nábì Nuhu náà. Ó ní wa innahu kí ló fà á tọ́lọ́run fi ń bínú sí mi kanati li da'watun da'awtu biha ala qaumi torí ìpèpè tí mo pè lórí àwọn ọmọ lẹ́yìn mi àdúà tó ṣe pé ìrẹ́ Ọlọ́run má fi ilé kan lẹ̀ tí ó máa jẹ́ lé káfìrí bó tiẹ̀ já sí pé ń jọ́ náà Ọlọ́run ò tún gbàdúrà náà o wọ́n ní torí pé òun bẹ lọ́hùn lé àwọn ẹjọ́ òun lórí lòun náà bá tún bú sẹ́kún pé nafsi 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 ayé mi ayé mi ayé mi Ànábì Nuh alayhi salam àwọn kan ni wọ́n sì kọ̀ yí kalẹ̀ nínú àná ó bá tún sọ pé idhabu ila ghairi idhabu ila Ibrahim ẹ lọ́dọ̀ ẹlòmíì ọ̀dọ̀ Ibrahim ni ẹ máa lọ òun ló lè yanjú ẹ fayatuna Ibrahim wọ́n sì wá bá Ànábì Ibrahim lẹ́ńtọ́lọ́wọ́n bá sọ pé wattakhadha Allahu Ibrahim khalila Ọlọ́run mú Ibrahim láàyò rẹ̀ bọ́lọ̀ tí wàá mú láàyò tó yẹn kò ní lè bọ́lọ̀ sọ̀rọ̀ lálùkìyámà nínú àdìsí wọ́n wà ní ya Ibrahim ìrẹ́ Ibrahim anta nabiyullahi wa khaliluhu min al-ardi ala tara ma nahnu fi ala tara ma qad balagana wọ́n sọ pé ìrẹ́ Ibrahim anta nabiyullah anabi Ọlọ́run ọba ni ọ́ wa khaliluhu min ahli al-ardi ìwọ gan láyò Ọlọ́run ayò ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹni Ọlọ́run ọba pàtàkì jù nínú àwọn ará orílẹ̀ ala tara ma nahnu fi ṣé wọn náà fẹ́ lórí tí ń ṣẹlẹ̀ ní ala tara ma qad balagana ṣé iná orí tó ń ṣẹlẹ̀ sí wa ní fayaqul anabi Ibrahim náà ó bá tún náà pé inna rabbi qad ghadiba al-yawma ghadiban lam yaghdab qablahu mithlahu wa lan yaghdab ba'dahu mithlahu. Dá Ọlọ́run bínú ní bínú tí ò bírú ẹ̀ rí lánàá sáwọn tí ò sì ní bírú ẹ̀ mọ́ wa dhakara kadhibatihi ó wá sọ àwọn ọ̀rọ̀ tó ń pa ńgbà tó ń wà láyé pé Ànábì Ibrahim parọ́ nínú Bukhari àti Muslim ọ̀rọ̀ Ibrahim yẹn gan mo fẹ́ sọ o ibẹ̀ mo fẹ́ gbà wọlé lórí Israiliyat yẹn àmọ́ mo gbọ́dọ̀ ka àdìsù yìí kanlẹ̀ Ibrahim ní ó bá tún bú sẹ́kún pé nàfùsí 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 ayé mi o ayé mi o ayé mi idhabu ila ghairi ẹ lọ́dọ̀ ẹlòmíì lòun ló bá sọ pé idhabu ila Musa ọ̀dọ̀ Musa ni ẹ máa lọ la ilaha illallah fayatuna Musa fayakuluna ni wọ́n bá dọ́dọ̀ Ànábì Musa wọ́n bá ní ya Musa anta rasulullahi anta rasulullahi istafaka Allahu birisalatihi wa bitaklimihi ala nnasi ishfa' lana ila rabbika wọ́n bá ní ìrẹ́ Musa anta rasulullahi òjíṣẹ́ Ọlọ́run ni ọ́ istafaka Allahu birisalatihi Ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ṣàwọlẹ́ṣà pẹ̀lú pòóràn níṣẹ́ wa bitaklimihi ala nnasi àti pé kó máa bá Ọlọ́run ọba sọ̀rọ̀ kó sì máa jíṣẹ́ yẹn fáwọn èèyàn ishfa' lana ila rabbika dákun wọ́n bá wa lọ bá Ọlọ́run sọ̀rọ̀ kó mú nira kó fún wa ń jọ náà ala tara ma nahnu fihi ṣé iná rí tí ń ṣẹlẹ̀ sí wa ní ala tara ma qad balagana ṣé ríru ìyà tí ń jẹ wá ní
fayakulu lahum Musa náà ó bá tún fún wọn lésì pé inna rabbi qad ghadiba al-yawma ghadban lam yaghdab qablahu mithlahu wa lan yaghdab ba'dahu mithlahu. Musa náà sọ ọlọ́wọ́n bá mi ń bínú lónìí níbínú tí ò bírú ẹ̀ rí tí ó sì ní bírú ẹ̀ lẹ́yìn èyí. Wà á ní torí kíni èmi qatalitu nafusan torí pé mo pààyàn. La ilaha illallah. Léyìí tó jáde pé alukurani jẹ́rìí pé Musa ṣó mọ̀ọ́mọ̀ pààyàn ni. Ṣé Musa pààyàn ni? Àbásìkò èèyàn kan ló tó lọ ní fàwákàzà ó Musa thumma qada ajalahu. Musa fọwọ́ tari ẹ̀ láyà. Lẹ́yìn tí Musa tari ẹ̀ láyà ọlọ́jọ́ rẹ̀ sì pé ó sì kú. Ṣé Musa ló pa? Eléyìí náà pẹ̀lú allegation tí Fíráúnà tó fẹ́ fi pa Musa lẹ́nu mọ́ pé alámúnú rabbika fīnā ṣe ọ̀dọ̀ wa kọ́ ni wọ́n ti tọ́wọ́ wa qatalta nafusan tó pààyàn tó sá lọ. Ó sì lésì tí Musa fi àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo lè padà máa fèsì yẹn lẹ́yọ̀ kankan ọ̀rọ̀ Ibrahim ni mo fẹ́ gbà wọlé. lẹ́yìn pé tá a bá lọ ka alukur'ani Musa gan sọ bẹ́ẹ̀ Ọlọ́run sì jẹ́ kó yé pé rárá ìwọ kọ́ ló pààyàn o mọ̀ọ́mọ̀ àṣìṣe ni. Wọ́n ní Musa náà wà á máa sunkún níjọ́ yẹn pé ó wá ní wa inni qataltu nafsan lam umaru bi qatliha mo pa ẹ̀mí tí wọ́n sì pa mí láṣẹ kí n pa. Lòun náà bá tún bú sẹ́kún pé nafsi ayé mi o ayé mi o ayé mi o idhabu ila ghayri ó yẹ lọ bẹ́ẹ̀ lómi. Idhabu ila Isa ọ̀dọ̀ Isa ni ẹ máa lọ. Fayatuna Isa fayakulun ni wọ́n bá wá bá Isa ni wọ́n tún sọ fún pé ya Isa anta rasulullah wa kalimatuhu alqaha ila Maryam wa ruhun min. Wọ́n ní ya Isa òjíṣẹ́ Ọlọ́run ọba ni ọ́ àṣẹ rẹ̀ ni ọ́ tá a pè ní ọ̀rọ̀ tá a bá ní ọ̀rọ̀ àṣẹ lọ̀rọ̀ pé idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. N tá ń pè ní ọ̀rọ̀ yẹn àṣẹ ìwọ làṣẹ Ọlọ́run tá a pa sí Mẹ́ríàmà lára tá a sì fẹ̀mí sí. Kọ́lá lòun náà bá sọ pé hakadha huwa bó ti rí lẹ́wìn ẹ̀ parọ́. Wa kallamtu an-nasa fil mahdi wa kallamta an-nasa fil mahdi. Ó sì tún báwọn èèyàn sọ̀rọ̀ ńgbà tó wà lórí ìtẹ́lọ́mọ kókó. Fashfa' lana ila rabbika báwa bẹ́ẹ̀ lọ́hùn. Ala tara ma nahnu fi ala tara ma qad balagana sóòrí tó ń tá ń kojú ni sóòrí wàhálà tó kọlù wá ni lànàbì ní Isa náà ó bá dáhùn báwọn ànábì Ọlọ́run náà ṣe kí ni táwọn tó kù náà ti wí pé Ọlọ́run bínú lónìí o ní bínú tí ò bírú ẹ̀ rí tí ò sì ní bírú ẹ̀ mọ́. Ó wá ní Ọlọ́run ò ní bínú irú ẹ̀ mọ́. Wọ́n wá ní ànábì Isa ń bẹ̀ ẹ wo bọ́n ṣe clever tó. Wọ́n ní lem yuskaru lahu zamban wọ́n rí ẹ̀ṣẹ̀ kankan tẹ́ẹ̀fì mọ́ báwọn Yahudi ni wọ́n kọ́. Wọ́n rí ẹ̀ṣẹ̀ kankan àṣìṣe kan tó jẹ́ tà ànábì Isa tóun lè lọ́mọ́. Ẹni tí ò láṣìṣe èyí ṣe tí ò wá lè gbà àwọn èèyàn lẹ̀. Pásítọ̀ kan béèrè lọ́wọ́ Malam Yusuf Adépọ̀jù ń jò ní pé ṣànábì Isa ṣe lọ́run rí pé kan proof ẹ pẹ̀lú Kùránì. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ àdánbù kátọ́wù ni wọ́n ń pè bẹ́ẹ̀ al-ithimu lẹ̀ṣẹ̀ lálùkùránì fi sọ pé alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal fawahisha illa lamam làmọ́mù ní dánbù
lọ́lọ́run fi lọ fún ànábì pé liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara ànábì ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ àmọ́ ànábì a máa ṣàṣìṣe gẹ́gẹ́ bí ènìyàn. wọ́n ní lam yuzkaru lahu dhanban wọ́n rí ẹ̀ṣẹ̀ kankan lọ́mọ. òun náà kàn sọ pé idhabu ila ghayri ẹ̀kan lọ bẹ́ẹ̀ lómi nígbà tí ò dáràn gbogbo àwọn tó kù ni wọ́n lọ́ọ̀ràn mọ́ lọ́rùn wọ́n wá lóhun ò dáràn kankan o. ó wá ní lọ bẹ́ẹ̀ lómi ẹ lọ bá Muhammad ẹ wo làákàyè bí ìjàpá àti yẹn níbo. wọ́n ní fayakulun wọ́n bá wá bá ní Muhammad ẹ bá mi ṣe sallallahu alayhi wa sallam wọ́n wá ní ya Muhammad anta rasulullah wa khatamul anbiya ghafara Allahu laka ma taqaddama min dhanbik wa ma ta'akhkhara fashfa' lana ila rabbik. wọ́n wá sọ fún Muhammad wípé ìrẹ Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ọ́ ìwọ ló sì jẹ́ òpin àwọn ànábì Ọlọ́run Ọlọ́run ọba sì ti foríjì ọ́ èyí tó ṣẹ̀ síwájú àtèyí tó tún padà ṣẹ̀ kẹ́yìn ó yá wọ́n á bá wa bẹ lọ́hùn ṣé orí tó kọlù wá ni àbí ṣé o fẹ́ sọ pé o mọ bí yàrá yìí ṣe tó fa akúmù wọn lá nàbì sọ pé ń wà á dìde ńlẹ̀ ń dìde ńlẹ̀ fa àti ta'atal arshi ń wà á kọrí sí abẹ́ àlẹ́ àràṣì fa aqa'u sajidan li rabbi azza wa jalla màá wá forí kanlẹ̀ fún Ọlọ́run ọba mi ọba tọ́lá rẹ̀ ga thumma yafta'u Allahu alayya wa yulhimuni min mahamidihi Ọlọ́run wàá ṣí gàgá fún mi yóò wá fi mọ̀ mí ọ̀nà téèyàn lè gbà yin Ọlọ́run ànábì ò mọ̀ bá ṣe yin Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa usni thanahi alayhi àtọ̀nà téèyàn lè gbà kí oríkì rẹ̀ ma lam yaftahu ala ahadin qabli tí ò fi irú ẹ̀ nìkan ṣáájú tèmi. fayuqal wọ́n wá sọ pé ya Muhammad irfa rasak gbórí rẹ sókè sal tuta béèrè a ó fún ọ ẹwọ̀rọ̀ mẹ́lì béèrè wọ́n fún ọ. ishfa oya báwọn ṣìpẹ̀ báwọn bẹ̀bẹ̀ ishfa tushfa ìyẹn ni pé ishfa tushfa oya báwọn ṣìpẹ̀ wọ́n ṣìpẹ̀ fún wọn. Ànábì ní faqul ń wá sọ yìí pé ya rabbi ummati ya rabbi ummati ń wá sọ pé ya rabbi Ọlọ́run ọba mi o àwọn ọmọ ẹlẹ́yìn mi Ọlọ́run ọba mi o àwọn ọmọ ẹlẹ́yìn mi Ọlọ́run ọba mi o àwọn ọmọ ẹlẹ́yìn mi ẹ dákun ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn ọmọ ẹlẹ́yìn ayé Ádámà ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n wáyé Nuh ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n wáyé Ibrahim ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n wáyé Musa ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n wáyé Isa ṣáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n wáyé tànàbì Isa. ẹ padà gbọ́ Kùránì àdìsí là ń gbọ́ lọ́wọ́. fayuqal wọ́n wàá sọ fún pé adkhil minhum ummatika man la isaba alayhi ó yá mú nínú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àwọn tí ò tán ní ṣèṣirò rẹ̀ rárá tọ́lọ́wọ́n ní bí wọ́n léèrè nǹkankan. min albabil ayman min abwabil janna ó yá kó wọn sápọ̀ tún àlìjẹ́nnà. wa hum shurakahu nnas fi ma siwahu min al-abwabi tora wọn tá à ń sọ yìí àwọn náà wà pẹ̀lú àwọn tó kù nínú àwọn ẹlẹ́kùn tó kù. ẹ dákun ṣáwọn ọmọ ẹlẹ́yìn ànábì nìkan ni wọ́n lọ bá ànábì ni. wọ́n ní thumma qala lẹ́yìn yẹn lànàbì wa sọ pé walladhi nafsi biyadihi mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi búra ó ní lima bayna misra'ayni min masari' aljanna kama bayna makkata ẹ máa gbọ́ kama bayna makkata wa hum kama bayna makkah ó ní lọ́jọ́ tá à ń sọ yìí mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi mo fi búra ó ní láàrin misra'ayni min masari' aljanna láàrin apá ọ̀tún àtòsí báyìí tó ń jẹ́ tàlìjánná
kama bayna Makkata wa Hajara gẹ́gẹ́ bó ṣe wà láàrin Makka aw kama bayna Makkata wa Busra tàbí ká sọ pé bí àárín Makka sí Busra níbi tàkọ́kọ́ ní kama bayna Makkata wa Hajara akhrajahu fi sahihaini hadisu yìí ó ń bẹ nínú Sahih Bukhari àti Muslim gbólóhùn tá a wá mú wáyé bí ma'anahu pẹ̀lú ìtumọ̀ ìta kàyí náà ní bẹ́ńbẹ́ àmọ́ láfsù tá a fi mú wáyé lil imami Ahmad tí a fà wá Ahmed ni hadisu yìí tá a bá tún fẹ́ kà ń bò mí àríkà bẹ́ẹ̀ náà nínú àwọn kutubul ahadith àmọ́ ń bo ni mo wá ń lọ gangan ọ̀rọ̀ anabi Ibrahim alayhi salam ibẹ̀ ni mò ń lọ wájà àjọ ká lọ. báwo lọ́lọ́run fúnra rẹ̀ ṣe ròyìn anabi Ibrahim nínú al-Qur'an torí pé ọlọ́run bá ròyìn anabi Ibrahim báwo ló ṣe ròyìn ẹ̀ ká fúnra wa ká wá lọ gbọ́ ròyìn ẹ̀ ká wá gbọ́ nù oya àdìsí tí mo fẹ́ lò gangan rè jẹ́ kí n kọ́kọ́ kà á. àdìsí yìí náà ń bẹ nínú Bukhari àti Muslim ìkànnì mo kà kalẹ̀ yẹn mò ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. ó ní haddathana Abul Yamani akhbarana Shu'aibu haddathana Abu Zanadi anil A'raji an Abi Hurairah Abu Hurairah kan náà tó ni. qala ó sọ yìí pé qala nabiyyu anabi sọ pé wọ́n ní ajara Ibrahim alayhi salam bi Sarata anabi Ibrahim ṣèrìn àjò ṣùgbọ́n wọ́n ní irọ́ ni ó ní jẹ́ kí Ibrahim lè gbà wálẹ̀ lálkìyàmá ó ló ń parọ́ ẹ̀ tún gbọ́ nínú Bukhari. wọ́n ní Ibrahim ṣe ìrìn àjò pẹ̀lú ìyá wa Sára fadakhala biha qaryatan ó wá mú ìyá wa níwọnú ìlú kan ìlú táwọn ní fi amẹ́lìkù minal muluki aw jabbaru minal jababira ọba kan bẹ́ẹ̀ nú àwọn ọba tàbí kápẹ́ ní jabaru àwọn ajẹninípa nínú àwọn ajẹninípa tó yẹ pé wọ́n lè gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan. fàkìlà wọ́n wá sọ wípé fàkìlà ti wà ń bẹ̀ ẹ wọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ o ànábì ní ń sọ̀rọ̀ o ó ti tún di kíni o fàkìlà sọ pé ń tábù rẹ̀ ra ń sọ ni pé kọ́ọ̀là nàbíyù ànábì sọ pé Ibrahim àti Sára ṣèrìn àjò lọ́ọ̀lù kan wọ́n wá wọ̀lú yẹn ọba kan ń bẹ amúni ní tipa ni fàkìlà wọ́n wá sọ wípé àwọn wo ló sọ pé ṣe mọ̀ pé ìbéèrè ni ànábì ló ń sọ̀rọ̀ ọ̀bọ̀ o wọ́n á sọ̀rọ̀ débi pé fàkìlà wọ́n sọ wípé dàkọ́lá Ibrahim bí muratin pé Ibrahim wọ ìlú nì ó wọ ọ̀dọ̀ ọba nì pẹ̀lú obìnrin kan iyamin ahsan nisa obìnrin yẹn jẹ́ obìnrin kan nínú obìnrin tó rẹwà jù nínú obìnrin nígbà tó wọ̀lú náà ṣe mọ̀ pé ànábì ní ń sọ̀rọ̀ ọ̀bọ̀ lókè fàkìlà tó wà ń bí báyìí ẹ dákun àwọn wo ló sọ pé ṣáwọn kan ń pàtàn yẹn fànábì ni àbánábì ló ń pa fáwọn èèyàn àbánábì ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ táwọn kan wá pàtàn yẹn fún àwọn wo làwọn fàkìlà àwọn wo ló sọ pé ọ̀rọ̀ ànábì là ń kábọ̀ o mi rò wá ẹnjìníà ọ̀rọ̀ ànábì là ń kábọ̀ wá o ló wá di pé fàkìlà wọ́n sọ pé àwọn wo ló sọ pé wọ́n wá ní dákẹ́lá Ibrahim bí muratin iyamin ahsan nisa Ibrahim wọ̀lú nì pẹ̀lú arábìnrin kan tóbìnrin náà jẹ́ nínú obìnrin tó rẹwà jù lóbìnrin
fa arsala ilayhi an ya Ibrahim min hadhihi allati ma'ak ọba yẹn wá ránṣẹ́ sí Ànábì Ibrahim wípé ta lárábìnrin tí ń bẹ pẹ̀lú rẹ̀ qala l'Ànábì Ibrahim bá sọ pé ukhti àbúrò mi ni ìyàwó rẹ̀ wọ́n ló sọ pé àbúrò mi ni thumma raja'a ilayha lẹ́yìn yẹn Ànábì Ibrahim wá padà lọ bá Sára ń wá ń sọ fún Sára wípé la tukadhibi hadithi má járọ̀ mi o tọ́ba níbà bí ọ léèrè má já mi o má jẹ́ mọ̀ pé rọ́mọ pa o fa inni akhbartuhum annaki ukhti torí mo ti sọ fún wọn wípé àbúrò mi ni ọ́. ó gbọ́ ó wá ní wallahi inna ala al-ardi mu'minu ghayri wa ghayrik ó ní mo wá búra wípé ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run yàtọ̀ sí mi àti wọn náà ń bẹ. fa arsala biha ilayhi fa qama ilayha lọ́ba yẹn bá ránṣẹ́ sí Sára ní Sára bá lọ bọ́ba ẹ máa gbọ́ o ńgbà tí Sára wá dé ọ̀dọ̀ ọba fa qamati tawaddaha wa tusalli Sára bá dìde ní bá ń ṣàlùwàlá ní bá ń kírun ní ṣe náfìlà wọ́n ló ṣàlùwàlá ó sì kírun fa qalati ó wá sọ yí pé Allahumma in kuntu amantu bika wa bi rasulika wa ahsantu farji illa ala zawji fala tusallitu alayya al-kafira wọ́n lárábìnrin yẹn wá sọ pé ìrẹ́ Ọlọ́run o in kuntu amantu biki tó bá jẹ́ lóòótọ́ ni mo bá nígbàgbọ́ nù rẹ wa bi rasulika tí mo sì nígbàgbọ́ nù òjíṣẹ́ rẹ wa ahsantu farji illa ala zawji tí mo sì ṣọ́ abẹ́ mi tẹ́nìkan ò rí yàtọ̀ sọ́kọ mi fala tusallit alayya al-kafira má fi káfìrí ṣe pàṣán fún mi. wọ́n wá ní ọba ní faghatta ló bá bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ àtà rakada birijilihi tó fi di pé ẹsẹ̀ méjèèjì báyìí ó di pé òun gan ò lè dágbẹ́sẹ̀ méjèèjì mọ́. àdìsù yìí ó wà nú àdìs 6209 ó sì wà nú àdìs 2000 nínú Sahih Bukhari. àdìsì yìí ẹ wá jẹ́ ká lọ wo báwo lọ́lọ́run ṣe júwe Ànábì Ibrahim nínú àdìsù míì tí wọ́n tún mú wá láti fi júwe Ànábì Ibrahim sọ pé Israeli bí Israiliyati ni bí èyí ṣe Israiliyatu àjọmọ̀ látara gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n parọ́ mọ́ yẹn pé Ádámù ní lọ́jọ́ yẹn Ọlọ́run ń bínú torí pé ó ní kó má jèso òun jèso ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ìwọ ṣáà farabalẹ̀ fẹ́mi. ìmọ̀ yìí ó lè má jẹ́ ìmọ̀ téèyàn gbà lọ́dọ̀ èèyàn ìmọ̀ téèyàn gbà lọ́dọ̀ Ọlọ́run ni àwọn tí mo fẹ́ fi kó wá lónìí ìtọ́lọ́run fi mọ̀ mí ni. wàá gbọ́ àdíìsù míì nínú àdíìsù wọn ní ana Abi Hurayrata radiyallahu ta'ala anhu wọn ló sọ wípé qala Rasulullah òjíṣẹ́ Ọlọ́run sọ wípé lam yakdhib Ibrahimu illa thalatha kadhabatin wọn ní Ibrahimu ò parọ́ àyàfà àwọn àyè mẹ́ta. Ibrahim ò ṣe kíni Ibrahim ò parọ́ àfi àwọn ààyè mẹ́ta ó parọ́. àdìsù tí mo mú wáyé nínú Sahihul Bukhari àdìsù yẹn ń bẹ ó sì wà nínú Sahih Muslim. wọ́n wá ní Ibrahim ní qawluhu òun náà lọ̀rọ̀ tó sọ ina du'iya ila alahatihim nígbà tó ń pe àwọn èèyàn
sákèsí níbi àwọn ọlọ́run ọba wọn. wọ́n ní Ibrahim sọ pé inni sakimon, mò ń ṣàárẹ̀. ọlọ́run ò sì sọ pé kò ṣàárẹ̀. ọlọ́run ò fi bìkan sọ pé Ibrahim parọ́. àyà yìí ń bẹ́nu súrátù Sọ̀fáàtì. wọ́n ní gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni pé ó ní fa'alahu kabiruhum hadha, àgbà wọn yìí òun ló ṣe. fas'aluhum, ẹbí wọn léèrè tán bá lè sọ̀rọ̀. ó fi ìyẹn dán làákàyè wọn wò ni kìí ṣe rọ́. torí pé tó bá yẹ pé irọ́ ló pa kò ní sọ yí pé fas'aluhum in kanu yantikun, ẹbí wọn léèrè tó bá jásí pé wọ́n lè sọ̀rọ̀. wọ́n ní irọ́ ẹlẹ́ẹ̀kejì tó panu. wọ́n ní irọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ó sọ pé Sárà pé àbúrò òun ni. wọ́n lá Ànábì Ibrahim ṣe kí ni? wọ́n ló parọ́. fine. ìyẹn ló fi jásí pé wọ́n wá ní wọ́n lọ bá Ànábì Ibrahim láti ṣìpẹ̀ àwọn. Ibrahim wá ní nínú Bukhari àti Muslim náà ń bò míì. wọ́n ní Ibrahim sọ pé inni kadhabtu thalatha kadhibatin, mo parọ́ mẹ́ta. mo ṣe kíni? mo pa irọ́ mẹ́ta. ẹ wá jẹ́ àjọlọ́nú al-Qur'ani. àdìsú pa Ànábì Ibrahim ló purọ́. ó sọ pa Ànábì Ádámù ọlọ́run ò gba ìtúbà rẹ̀. gbogbo wa la sì mọ̀ pé Ọlọ́run gba ìtúbà rẹ̀. Kùránì ní fataba alayhi. wọ́n lá Ànábì Nuhu òun torí pé ó bẹ lọ́run lórí àwọn èèyàn rẹ̀ tó sì jásí pé Nuhu ṣe sí Ọlọ́run níjọ́ náà ni pé bọ́lọ́run bá ti lè múṣẹ́ ìyanu wá yóò pa àwọn èèyàn rẹ̀. ìdí nìyẹn tí ó fi fún Ànábì Muhammad tọ́lọ̀ ní wa ma mana'ana an nursila bil ayati, kò sí ní tó ṣe àwọn Ọlọ́run tá a fi kọ̀. Suratul Isra'i ló wà. àyà bíi 40 something ló ti bá. Ọlọ́run ní wa ma mana'ana, kò sí ní tó kọ̀ fáwọn Ọlọ́run táwọn Ọlọ́run fi kọ̀ an nursila bil ayati, tá a torí ẹ̀ sọ pé àní fún Ànábì Muhammad ní mírẹ́kù, iṣẹ́ ìyanu, illa an kadaba bi al-awwalun, bí kì í ṣe pé nítorí àwọn tá a ti rán ṣáájú, tá a rán òjíṣẹ́ sí wọn. Kadaba, wọ́n pe àwọn iṣẹ́ àmì nírọ́. 40 something ló ti rí àyà ni, bóyá bíi 49 àbí 46 bá ń wò ń bẹ̀. wa ma mana'ana an nursila bil ayati illa an kadhaba bi al awwaluna. náà mo ti rí aya 59 ló wà nínú Quran 17 nínú verse 59. Ọlọ́run ní ma mana'ana, kò sí ń táwọn Ọlọ́run bá ṣe kọ̀ an nursila bil ayati, tá a torí ẹ̀ sọ pé ìwọ Ànábì a ní fi àwọn àmì rán, a ní fi àwọn mírèkù rán. ara mírèkù yẹn lẹ́lòmí ṣe sọ pé òun ò ní gbà pẹ̀lú mi. Kùránì ló sọ bẹ́ẹ̀ o. ó ní illa an kadhaba biha al-awwaluna, bí kì í ṣe pé nítorí pé àwọn ti ṣáájú wọ́n pe àwọn mírèkù tá a fi rán àwọn Ànábì nírọ́. ìwọ sì l'Ànábì gbẹ̀yìn. ó ní wa atayna Thamuda naqatan mubsira, a fún àwọn ìjọ Thamuda, a fún wọn ní ràkúnmí mubsiratan, lọ́sàn-án gan. lámú ràkúnmí jáde láti inú àpáta tí í ṣe wípé ràkúnmí bí ràkúnmí, wọ́n sì rí. Ọlọ́run ní fadhalamu biha, tòun ti bẹ́ẹ̀ wọ́n ṣàbòsí, wọ́n pa ràkúnmí náà. ó ní wa ma nursilu bil ayati illa takhwifa, àwọn Ọlọ́run a ní fi àwọn àmì ìyanu ránṣẹ́ àyàfi kó já sí pé a fẹ́ dẹ́rùbà àwọn èèyàn pé tẹ́ ẹ̀ bá gbà á pa yín rẹ́. nínú àyà mi ó sọ, nínú bòmí pẹ̀yàn wípé kò sí ní tó fẹ́ wáyé
lẹ́yìn tá a bá mú àmì wá táwọn èèyàn ò bá gbà kọjá kápá wọn rẹ́ ó wà nínú alukur'an. ìdí nìyẹn ọlọ́run ò fa nẹ́bì ní mírèkù kan mo tún ń sọ yàtọ̀ sálùkur'an béèyàn bá lọ ní mírèkù bá ẹni yẹn gangan lọ bá òpùrọ́ lálùkìyàmà. àwọn àfáà rọ́ ni òun náà bá débi ó lọ sánmọ̀ ó lọ Laylatul Miraji ó lọ kìnnìkan Ìsíráì òkúta kan sọ̀rọ̀ mímbàrí ànábì ńgbà ànábì fẹ́ filẹ̀ tí wọ́n ṣe mímbàrí fún ọ̀pẹ yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún bíi kókó ànábì wá gbọ́wọ́lé lórí ó bẹ́ẹ̀ igi kan ṣídìí ó forí kanlẹ̀ fún ànábì já àti àṣìjárú ńsájídàtún gbogbo yìí àwọn àfáà rọ́ wọ́n rọ́ láti fi gbé àpọ́nlé fana Muhammad ni Kùránì ló sọ eléyìí kìí ṣe mi mo wí. àmọ́ ọjọ́ kan ń bọ̀ tá a padà wá tírìtì yìí pé ìjọ Ọlọ́run fa nẹ́bì lámì tó yàtọ̀ sálù Kùránì Kùránì náà là á sì lò torí wọ́n ti gbá Kùránì ló sọ eléyìí o pé kò sí ní tèmi Ọlọ́run ọba ò ṣe fa nẹ́bì lámì al-ayati miracles torí pé àwọn tàná ti pé nírọ́ a sì rí pé mírèkù tó lè ṣẹ́kù lálùkùránì Ọlọ́run fúnra ẹ̀ ló sọ yìí àmọ́ bóyá kùránì yẹn àyè ká bẹ́ẹ̀ tún kàfẹ́ lómi nísìn yóò tún máa wò pé àfa yẹn twist ẹ ní ìwọ náà wá tú ẹ̀yin náà tú ibi mo ti lọ ni wípé anabi Ibrahim wọ́n wá ló parọ́ mẹ́ta mo wá ní ẹjẹ́ á lọ wo bọ́lọ́run ṣe sọ̀rọ̀ anabi Ibrahim tí wọ́n ní yóò sọ́fà lálìkìyàmà tí wọ́n ní yóò ṣe kíni yóò sọ́fà lálìkìyàmà ẹjẹ́ á jọ lọ sínú alukur'an nínú ibi Ọlọ́run abá ti ń sọ̀rọ̀ anabi Ibrahim tó ń jó yé wa pé Ibrahim ò parọ́ rí kò sì lè jókùrọ̀ torí pé Ọlọ́run abáròyìn Ibrahim débi pé Ọlọ́run ò fẹ́ ká anabi Muhammad jọ ẹlòmíì yàtọ̀ sí Ibrahim. bá mi lọ sínú súrọ́tù Maryam ká wá lọ gbọ́ ìròyìn anabi Ibrahim nínú alukur'ani ká wá wò ó sí níta dísù ń sọ. súrọ́tù Maryam aya 41 súrọ́tù Maryam ni Quran kílẹ̀ yìí engineer súrọ́tù Maryam oya Quran kini 19. Quran 19 verse 41 ìwọ náà jẹ́ àjọṣí ọlọ́ni wadhikur fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyya ọlọ́ni ìrẹ́ ànábì wadhikuru rán wọn létí fil kitabi Ibrahim ọ̀rọ̀ nípa gbésí ayé ànábì Ibrahim àti tí ń bẹ nínú tírà rẹ̀. Ibrahim táwí innahu èèyàn kẹ́ni kana siddiqan ẹni tó jẹ́ olódodo jù láyé tí wọ́n lè kárọ́ mọ́ lọ́wọ́. jẹ́ ká wá mú àdìsù kan wá tó tún Siddiqu àti kazaba anabi Muhammad sallam ó ní iyyakum wal kadhiba fil Bukhari wa Muslim náà ni o ẹ yẹra ẹ ṣọ́ra fúnrọ́ pípa fa innal kadhiba yahdi ila al fujur torí pé irọ́ pípa a máa sọ yọ́n dọ̀daràn wal fujuru yahdi ila an-nar ìwà ọ̀daràn a máa sọ yọ́n dọmọ náà wa innal abda ẹrú kan bẹ́ o la yakidhiba yóò máa pa irọ́ wa yataharra fi sidqi
yóò máa tẹra mọ́rọ̀ yẹn hatta yukutabu indallahi kadhaban tí wọ́n fi kọ́lẹ̀ níwájú Ọlọ́run pé ògbólógbò ọba arọ́. ó ní wa alaykum bis-sidqi aw alaykum as-sidqa òdodo dọwọ́ yín láti máa sọ fa inna as-sidqa yahdi ila al-birri òtítọ́ máa sọ yàn dé yàn rẹ ni wal-birr yahdi ila al-janna ìjẹ́ yàn rẹ máa sọ yàn dọ́ máa al-janna. ó wà lẹ́rú kan náà ń bẹ o kò ní ṣaláì má máa sọ òtítọ́ wa yata'arra as-sidqa tí ó máa tẹra mọ́ òtítọ́ yẹn hatta yukutabu indallahi siddiqan tí wọ́n fi kọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé siddiqu ni siddiqu lànàbí Ibrahim. Ànábì Muhammad wá gbàgbé pé Ọlọ́run pé ní siddiqun. ẹ dákun siddiqu lànàbí Idrisu ẹ bá wa mú rọ́tòun náà pa wá nínú ayé ẹ̀. Ọlọ́run ròyìn ìyá wa Ànábì Isa pé wa ummuhu kanati siddiqatun. àwọn tẹ́ẹ̀lé bá irọ́ tẹ́ẹ̀lé bá àbò sínú ẹrú wọn ní àwọn siddiq. Kùránì ló sọ bẹ́ẹ̀ o pé wà dhikuru fil kitabi Ibrahim rán wọn létí ọ̀rọ̀ gbésí ayé Ànábì Ibrahim innahu kana siddiqan ẹni tó tí òdodo di ẹ̀jẹ̀ ara rẹ̀ àti omi ara rẹ̀ àti ojú ẹ̀ nẹ̀bí yan ó tún wá já nẹ́bí. Ọlọ́run pé Ànábì Ibrahim ní siddiq ẹni tí èé parọ́ wọ́n sì ń pè lópùrọ́ pé irọ́ yẹn ni òní jẹ́ ó lè ṣìpẹ̀ lòun ní wọ́n fi kó sí dààmú lálìkì àmọ́. tábàdé ń sọ̀rọ̀ siddiqu a rí i pé sífàtún mubalaga ni lọ́dọ̀ àwọn àfọ oníkéwú mina sidqi ayé ìtumọ̀ rẹ̀ ni pé mulazama li sidqi fi kulli aqwalihi ẹn tó jásí pé gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ láyé òótọ́ lẹ́ẹ̀bà mẹ́ wa af'alihi ìwà rẹ̀ ìṣe rẹ̀ wa ahwalihi ìṣesí rẹ̀ kama kana nabiyyan min ulil azmi gẹ́gẹ́ bó tún ṣe wá já nẹ́bì kan nínú àwọn ànẹ́bì Ọlọ́run. ẹ̀tún wa gbọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn wọn lánàbí Ibrahim máa dààmú lálẹ́ kìámà àtàwọn ànẹ́bì Ọlọ́run tó kù. ẹ bá mi lọ sínú súrátù Nahal aya 123 ẹ wá gbọ́ bọ́lọ̀ ń ti sọ̀rọ̀ gbésí ayé Ibrahim àtàlìkìámà rẹ̀ ẹni tí wọ́n ní yóò dààmú lálìkìámà yẹn tí ó máa ní ayé mi o ayé mi o ayé mi o. súrátù Nahal 123 ṣé ẹ ti rí súrátù Nahal ń jẹ́ Quran 16 wá gbọ́n tọ́lọ́hún sọ mbẹ́ Ọlọ́run ní inna Ibrahim ó bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ láti 120 to 122 to 123 Ọlọ́run ní inna Ibrahim ìtẹ́nìkan ṣe pé fún mi lé lórí rẹ o Ọlọ́run ní inna Ibrahim tẹ́rí ni kana ummatan òun fúnra ẹnìkan odidi ìjọ kan ni lọ́tọ̀ òun nìkan bí ó bá dá dúró sí nation kan lòun nìkan lọ́tọ̀ umma lòun nìkan Ọlọ́run ní qanitan lillahi ẹni tó tẹ̀lé àṣẹ Ọlọ́run ànífàn tó mọ́ pọnrangandan tí ò sí dọ̀tí nú ẹrù ẹ̀ walam yaku minal mushrikina kò sí pẹ̀lú ẹni tó pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run rí. Ọlọ́run wá tẹ̀síwájú ó ní shakiran li ani umihi jitabahu ẹni tí ó jẹ́ni tó ń dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra Ọlọ́run tọ́lọ́run fi ṣàálẹ́ṣà torí pé nínú àwọn ànábì Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ṣàálẹ́ṣà tá ànábì Ibrahim gbogbo ẹnu mo lè fi wí gbogbo ẹnu mo lè fi wí. wọ́n ní wa adáhù ila siratin mustaqimi Ọlọ́run wá fi mọ̀nà sójú ọ̀nà tààrà wa ataynahu fi dunya hasanatan àwọn Ọlọ́run àbá àfìgbésí ayé tó dáa tá lọ́rẹ̀ láyé wa innahu fil akhirati lamina salihin tó bá di lọ́run yóò wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ wọ́n wá ní ìyẹn ni ó máa sunkún pé náfúsí náfúsí náfúsí
ẹ wá máa gbọ́ o ọlọ́ni thumma awhayna ilayka lẹ́yìn tànàbí Ibrahim yẹn làwa ṣẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ sí wọ pé a ní tabi' millata Ibrahim pé orípa Ibrahim yẹn ni kí wọ́n máa tọ̀ ṣe fẹ́ sọ fún wa pé ẹni tí ń bá ń tọ̀ orípa Ibrahim ó lè parọ́ bá a ṣe sọ irọ́ di súnà lónìí tí wallahi òjò wá lójú tá a sì máa parọ́ máwọn èèyàn nínú súnà nígbà tá a ti ń parọ́ máwọn ànábì Ọlọ́run ẹ bí wọ́n ti parọ́ má dámọ̀ pé yóò sunkún torí pé ó jèso tọ́lọ́run sì sọ yìí pé fataba alayhi Ọlọ́run mi rò pé à ń gbọ́ tí mò ń sọ yìí yé Ọlọ́run gbẹ̀rò ní pìwàdà rẹ̀ àwa wá sọ pé yóò sunkún lálẹ́ kìámọ̀ wọ́n tún wá lọ bá Núhù òun ó máa sunkún pé òun bẹ́ lọ́n lé àwọn kèfèrí lórí tó sì já sí pé ìṣesí Ọlọ́run ni pé bá a bá fún àwọn èèyàn lámì àwọn tí wọ́n bẹ tọ́lọ́run fún ní ọkọ̀ tí wọ́n kọkọ̀ tí wọ́n wọ odò ẹ wá nítorí àwọn kèfèrí yẹn nìyà ó ṣe jẹ Núhà torí àwọn káfìrí tọ́lọ́run parẹ́ tọ́mọ tiẹ̀ náà sì bọ́dọ̀ lọ tíyàwó rẹ̀ náà tún parẹ́ máwọn tí wọ́n parẹ́ wọ́n wá ní yóò sunkún kìí ṣe pé kún ọmọ rẹ̀ àti tìyàwó rẹ̀ ní ó sun ẹkún àwọn káfìrí tí wọ́n ṣorí kunkun tí wọ́n gbà fọ́lọ́hun. já tún lọ sínú Suratul Baqara nípa anabi Ibrahim aya 130 ọlọ́ni wa man yarghab an millati Ibrahim illa man safiha nafsahu ẹnìkan ò ní sọ wípé ọ̀nà tí Ibrahim tọ̀ kò tẹ́ òun lọ́rùn àfẹni tó bá gọ̀ ẹni tó wá pé Ibrahim ló purọ́ tó rà nẹ́bì kan ló sọ bẹ́ẹ̀ ètí àwọn Yehudi lórí Islam ni ètí àwọn Yehudi òfin máa ń bí ọ̀rọ̀ ànábì Isa wọ́n ní wọ́n rí ẹ̀ṣẹ̀ kankan lọ́mọ lára ó sì ní kán lọ bẹ́ẹ̀ lómi kan má wàá bóun ókè ìdààmú wo ló wá kojú ẹ̀ tó bá wá débò mi wọ́n sọ yìí pé Isa sọ yìí pé wọ́n pè òun lọ́mọ Ọlọ́hun wọ́n sọ òun dọ́lọ́hun. léyìí tọ́lọ́wọ́n bá ti sọ wípé falamma tawaffaytani kunta anta rakiba alayhim. àbó gbọ́ màdùntù lódiwọ̀n tí mo wà láyé mo wà láàrin wọn jọ mo ti kú ìwọ Ọlọ́run ló ní bùkátà wọn. wọ́n tún lọ Ìsá náà mọ́ Al-Qur'an ní illa man safiha nafsahu àyàfẹ́ ni tó bá mọ̀ kó parun bá gbèsè ayé ẹ̀ torí pé ni laqad istafaynahu fi dunya aṣáálẹ̀ ṣàlàyé wa innahu fil akhirati lamina salihin tó bá tún di lọ́run yóò wà nínú àwọn èèyàn rẹ̀ ìyẹn lẹni tí ó mọ̀ sunkún lálìkì àmà pé náfùsí 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 ẹ wo iṣẹ́ táwọn Yahudi ṣe sínú Islam lórúkọ Abu Hurairah a'lamu sahaba bil hadith ẹni tí wọ́n gbà pé ó mọ̀ sọ hadith jà wọn sahaba ẹgbẹ́ rẹ̀ lọ òun là ń kà tí wọ́n ní wàkílà àwọn àwọn ló ní wàkílà ànábì ń sọ̀rọ̀ bọ̀ wọ́n ní fàkílà. Ọlọ́run ṣàánú wa o bá mi tún lọ sínú Suratul Baqara aya 134 bóyá dìísí ilẹ̀ gbàgbọ́ bóyá Kùránì ilẹ̀ gbàgbọ́ Kùránì ilẹ̀ mi gbàgbọ́ o mo sì gbà dìísí tó bá Kùránì mo gbọ́ lọ ọbẹ̀ yẹn náà nínú Suratul Baqara mi ò tí ì débẹ̀ Suratul Ankabut ni kó kọ́kọ́ bá mi lọ aya 27 Al-Ankabut Suratul Ankabut chapter 29 ní Suratul Ankabut wá gbọ́n tọ́lọ̀ sọ mẹ́ Ọlọ́run wa wahabna lahu Ishaqa àwọn Ọlọ́run fi Ishaqu ta Ibrahim lọ́rẹ wa Yaquba àfi Yaquba ta lọ́rẹ wajalna fi dhurriyyatihi nubuwata àwa fi sínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ yìí ànábì Ọlọ́run wal kitaba a sì tún fún wọn níwèé
wa ataynahu ajrahu fi dunya aṣọ Ibrahim lẹ́san rẹ̀ látayé asan lẹ́san látayé kò dìgbà tó bá dọ̀run Ọlọ́run tún ní wa innahu fil akhirati lamina salihina tó bá tún wá dọ̀run èèyàn rẹ̀ ni ó máa jẹ́ ńbẹ̀ mọ̀ tánká ni attahiyatu lillah adh-dhakiyatu lillah as-salawatu wat-tayyibatu assalamu ala nabiyyi wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin ọ̀gá àwọn ibadu salihin náà rẹ̀ aya kan tún nìyẹn àwọn tọ́lọ̀ wọn á pè ní siddiqo nínú Al-Qur'an tá bá wà siddiqu tá bá ka tafsiru Tabari nígbà táwọn ń ṣàlàyé siddiqu wọ́n ní yakulu ntí wọ́n sọ ni pé wa innahu kana siddiqa wọ́n ní kana min ahli sidqi fi hadithihi wa akhbarihi wa mawa'idihi la yakdhibu into anu tafsir Tabari nu pé nta ń pè ní siddiqu ni ẹni ó jásí pé ní kana min ahli sidqi ó jẹ́ kan nínú àwọn olódodo fi hadithihi níbi ọ̀rọ̀ rẹ̀ wa akhbarihi níbi ìró tẹ́ bá gbọ́n pa rẹ̀ wa mawa'idihi àti ń bi àdéhùn rẹ̀ tó bá ṣe la yakdhibu kò ní parọ́ àfààní wa siddiqu wal fa'ilu mina sidqi ẹni tó mọ̀ títọ́ níṣẹ́ ṣe ẹ fẹ́ sọ fún wa pé mọ̀nàfíkì là Nábì Ibrahim ni ayatul mọ̀nàfíkì thalathun wọn lámì tá a fi dá mọ̀nàfíkì mọ̀ mẹ́ta ni ànábì ló wí bẹ́ẹ̀ idha haddatha kadhaba tó bá sọ̀rọ̀ yóò parọ́ wa idha wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò yapa rẹ̀ wa idha tumina khana tẹ́ ẹ bá fi ṣọ́ nǹkan yóò jàǹbá rẹ̀ àdìsù ànábì lèyí o Ọlọ́run tún sọ nípa ànábì Yusuf pé ayuwa siddiqu ṣó ní rọ́lá ànábì Idris òun náà parọ́ rí ni ẹni tá a pè ní siddiqu lẹni tí wọ́n lè kárọ́ mọ́dọ̀ rẹ̀ ó tún wá nínú suratu Yusuf aya 46 nìyẹn Ọlọ́run ròyìn ànábì Idrisu náà bẹ́ẹ̀ nínú suratu Maryam 41 pé wazikuru fi kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan tafsiru Tabari wọ́n sọ fún wa pé la yakulul kadhiba níbòmí pé ẹni yẹn ò ní máa parọ́ wa ummuhu siddiqa nínú suratul Maida ó ní ìyá ànábì Isa siddiqa olódodo ni kìí ṣe ń ta lè kárọ́ mọ́ lọ́dọ̀ aya kan mò ń bọ̀ wá nọlífà àdìsí yẹn o àdìsí ọ̀rọ̀ alikiyama yẹn aya tí mo máa fi nọlífà yẹn mo mú bọ̀ wá wo bọ́lọ̀ ń ṣe wá ròyìn ànábì Ibrahim alayhi salam nínú suratul Mumtahina aya ẹlẹ́ẹ̀kẹrin suratul Mumtahina aya ẹlẹ́ẹ̀kẹrin suratul Mumtahina yìí Quran 60 wá gbọ́n tọ́lọ̀ ń sọ mẹ́ ó ní qad kanat lakum uswatun hasanatun fi Ibrahima àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ànábì Ibrahim walladhina ma'ahu àtàwọn tí wọ́n gbà fún ọ̀nà mẹ́ta Ọlọ́run ti sọrú ọ̀rọ̀ yìí ó láwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ànábì Muhammad àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ànábì Ibrahim àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára àwọn ànábì Ọlọ́run ló fi ní laqad kana fi qisasihim ibratun li ulil albabi ẹni tó bá ní làákàyè torí ẹ bá pé yóò rí ọgbọ́n àtẹ̀kọ́ nínú ìtàn àwọn ànábì Ọlọ́run jẹun wago masha Allah nínú suratu Ali Imran aya 95 Ọlọ́run ròyìn ànábì Ibrahim ń bẹ ó ní kul sadaqallahu ìrẹ́ ànábì sọ fún wọn pé òdodo lọ́lọ́run ẹ bá ń wí òdodo ló sọ fatabi'u millata Ibrahima orí pa Ibrahim ní ẹ máa tọ̀ ànífà ẹni tó jẹ́ ànífù ẹni tó mọ́ pọn gangan kó ń bí ìdọ̀tí
ó má kó wa ma kana minal mushrikina kò sínú ẹni tó ṣàbòsí Ọlọ́run rí kò pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run lọ sínú súrátù Nahl àti kàyẹ́lẹ̀ kan nínú súrátù Nisa'i aya 125 wa man ahsanu dinan talẹ́ni tó ṣẹ̀sìn tó fi ń da tó tẹ nìkan mimman aslama wajihahu lillahi ju ẹnìkan tó mọ̀ọ́mọ̀ ju ara rẹ̀ lẹ̀ fọlọ́n wa huwa muhsinun tẹ́nìyẹn wá jẹ́yàn rẹ̀ wa taba'a millata Ibrahima tó wá ń torí pa ànábì Ibrahim ìyẹn tí wọ́n gbé bá ànábì Ibrahim ṣe ṣẹ̀sìn lọ́nà aṣẹ́sìn ẹ wá ní kò kí wákàtí márùn ẹ wá ní kò gba Ramadan ẹ wá ní kò sí ẹ ti ẹ lé ní kò sí hajj toro òun gangan ní gbogbo iṣẹ́ hajj wà lára ẹ̀ la fi ń sọ pé gbogbo ntí ànábì Muhammad ṣe láyé kò sí ìtàwọn ànábì Ọlọ́run tó kò ṣe tó bá ń jọrọ ẹ̀sìn ká kírun ni ká gbààwẹ̀ ni ká yan sàká ni ká ṣe hajj ni àti sọ yìí sẹ́yìn ó ní wa takhadha Allahu Ibrahima khalila Ọlọ́run wá mú Ibrahim lọ́rẹ̀ ayò rẹ̀ ọ̀rẹ́ ayò ṣòwádìí gbogbo àdìsù táwa ń kà yẹn pé wọ́n lọ bá Musa wọ́n lọ bá Isa àjọ wa lọ sínú Al-Qur'ani nísìnyí kí wọn náà kó wá jájọ lọ wò bóyá àdìsù yẹn ṣe é mú dání nítorí pé ó wà nínú Bukhari àti Muslim àyà tí mo fẹ́ mú wá yìí engineer wa máa wo Ọlọ́run kó ṣíjú àánú wò wá ẹ jẹ́ àjọ lọ sínú Al-Qur'an Suratul Baqara 140 to 141 àṣírí máa tó tú nísìnyí àṣírí àdìsí yìí tá a fi parọ́ mọ́ àwọn ànábì Ọlọ́run yìí pé àwọn náà ò ní sinmi lálìkìyámà wọn à ní mọ bí wọn wà máa tira wọn síra wọn torí àwọn náà ò lè bọ́lọ́run sọ̀rọ̀ ṣe ti bá ń rí Al-Qur'ani ní amutakuluna inna Ibrahima wa Ismaila wa Isaqa wa Yaquba wa al-asbata kanu hudan aw nasara kul antum a'lamu am Allah wa man adlamu mimman katama shahadatan indahu min Allah wa ma Allahu bighafilin amma ta'maluna tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tusaluna amma ya'maluna Ọlọ́run ní amtakulun ṣé ẹ máa sọ wípé ǹjẹ́ ẹ fẹ́ máa sọ pé inna Ibrahima wa Ismaila pé anabi Ibrahimu anabi Ismailu anabi Isaaku wa Yaquba wala asabata kanu hudan ṣé ẹ fẹ́ máa sọ pé Yahudi ni wọ́n ni àwọn Nasara abẹ́ ẹ fẹ́ máa pè wọ́n lọ́mọlẹ́yìn anabi Isa ẹ fẹ́ pè wọ́n lára Nasareti torí pé àwọn fẹ́ gbà yí pé Yahudi ni wọ́n Nasara ni wọ́n Ọlọ́run wá ní antum a'lamu amillahu ṣẹ́yìn lẹ nímọ̀ jù ní àbọ́lọ́run ló mọ̀ jù yín lọ wa man adlamu mimman katama shahadatan indahu minallahi talẹ́ni tó fi ń ya alábòsí tó fi ń tó tẹnìkan tó ń fi ẹ̀rí Ọlọ́run ọba pamọ́ léyìí tó tọ̀dọ̀ Ọlọ́run ọba wá kéèyàn máa fi ọ̀rọ̀ Ọlọ́run pamọ́ pé bó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ni kò yẹ káwọn mùdírù mọ́ríkàsì máa wí àwọn kan ń sọ pé lóòótọ́ tá a bá wo ọ̀rọ̀ yẹn lóòótọ́ kò yẹ kí bàbá mùdírù mọ́ríkàsì kí wọ́n máa sọ wípé kíní kan sọ̀rọ̀ la ilaha illallah níjọ́ tí bàbá wa ti ń sinmi nísìnyí ẹ dákun wáàsí wo làwọn èèyàn máa ń gbọ́ lórí Facebook nísìnyí o tí ń jẹ́ evergreen tọdún kẹwàá tógún ọdún tó o bá rí tàfà míì tí wọ́n bá gbé jáde ó rí i pé wọ́n bí kan sọ̀rọ̀ míì tẹ́ ẹ máa wò pé kí lẹ́yìn tún wí. adamallahu hayata shaykh àwa yìí náà nísìn lára àwọn irin iṣẹ́ bàbá wa Mudirul Markaz ni wá torí irun tẹ́ ẹ fẹ́ gbọ́ lótìtọ́ yẹn rèé
alukurani talẹ́ni tó fi ń jálábòsí tẹ́ni tó ń fi òtítọ́ ọlọ́run pamọ́ léyìí tó ti tọ̀dọ̀ ọlọ́run wá. Al-Qur'ani sọ pé ọlọ́run lòun ò fa nẹ́bì níṣẹ́ ìyanu, ẹ̀yin àfáàdẹ̀ ń raṣẹ́ ìyanu má nẹ́bì lórí irọ́. Ẹ wá sọ ẹ̀sìn Islam dẹ̀sìn òpùrọ́. Mo mọ̀ pé ọ̀pọ̀ àwọn àgbàlagbà ni ò ní àgírí pẹ̀lú mi. Wàláhì òtítọ́ sì là ń sọ, ẹ̀yin náà sì mọ̀. Àmọ́ kíní yẹn dùn jẹun, ó sì dùn gbowó lọ́dọ̀ àwọn alásàlátù. Ẹ̀yọ́ ń bọ́ Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tèmi náà ń wí yìí ò túmọ̀ sí pé mi ò fẹ́ràn Ànábì, mo fẹ́ràn Ànábì. Wọ́n yé sọ̀tà Ànábì. Àmọ́ Ànábì náà ló jẹ́ ayé wáyé pé la tatruni, ẹ má yìn mí láyìn bóró. Kama atorati nasara nabiyahum, báwọn nasara ti yin Ànábì wọn títí waja'aluhu ilaha tí wọ́n dẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Àwa náà ti bá débẹ̀. Àwa náà ti bá débẹ̀. Wá tẹ̀síwájú Kùránì wá láwọn tá a kàálẹ̀ yìí látorí Ádámà tẹ́ ní Ọlọ́run ò dáríjì yóò máa sunkún lálìkíyámà kó òun jèso. Ànábì Núhù tẹ́ sọ pé yóò máa sunkún pé òun bẹ lọ́n láwọn èèyàn lórí. Ànábì Ibrahimu tẹ́ ní yóò máa sunkún pé òun parọ́ mẹ́ta. Ànábì wa Musa tẹ́ ní yóò máa sunkún pé òun pààyàn. Ànábì wa Ìsá tẹ́ tiẹ̀ lóhun ò lẹ́ṣẹ̀ rárá. Àmọ́ tóun ti bẹ̀ ó ní kán má wá bóun. Kọ́ lọ bá Ànábì. Wọ́n wá dọ́dọ̀ Ànábì. Ànábì wá bẹ lọ́hun. Ló wá ní ọ̀yá àwọn tó bá jẹ́ tiẹ̀ yọ wọ́n sápá ọ̀tún. Wọ́n ní bèrè ìṣirò lọ́wọ́ wọn. Ìyẹn fi hàn pé ṣáà ní ṣèṣirò ni. Al-Qur'an sọ pé fa amma man utiya kitabahu biyaminihi fasawfa yuhasabu hisaban yasira. Ẹni tí ṣirò tiẹ̀ ó túmọ̀ níwọ̀n nu. Wa yanqalibu ila ahlihi masrura. Wa amma èyí tó gbẹ lọ́wọ́ ọ̀tún ni o. Àwọn tó fọwọ́ ọ̀tún gbàwé o. Wọ́n tún ṣe ṣirò àwọn tó fọwọ́ ọ̀tún gbàwé o. Wọ́n wá láwọn tí ó wà lọ́wọ́ tún yẹn àdísì níwọ̀n ní ṣe ṣirò nínú àdísù. Al-Qur'ani wá ń sọ fún wa pé gbogbo àwọn ànábì Ọlọ́run tá a kálẹ̀ yẹn látorí Ádámà tilika ummatun, ìjọ kan ni wọ́n, àgbáyé kan ni wọ́n, kọ́díkà láti tán ti lo ayé wọn tí wọ́n ti lọ. Laha ma kasabati, Ọlọ́run ti san wọ́n lẹ́san tán gbáyé wọn ṣe. Àwọn tí ó wà nú àlìjẹ́nnà ti wà nú àlìjẹ́nnà nú wọn. Walakum ma kasabutum, èyí tẹ́yìn náà ṣe ń ṣe Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀. La tus'aluna, àní bí àwọn tí wọ́n lọ léèrè amma ya'maluna nípa àṣẹ tiyín. Al-Qur'ani ni o. Ọlọ́run ò ní kò sí tó kan Ádámà pẹ̀lú iṣẹ́ ẹni tí ò sí ń sàmẹ́ni rẹ̀. Kò sí tó kan Nuh pẹ̀lú tó ṣẹlẹ̀ sẹ́ni tí ò sí ń sàmẹ́ni rẹ̀. Kò sí tó kan Ibrahim, kò sí tó kan Musa, kò sí tó kan Isa, kò sí tó kan Muhammad pẹ̀lú àwọn tí wọ́n lọ ṣáájú rẹ̀. Máa mú wá nínú Kùránì o. Ọlọ́ni tilika ummatun, àwọn ìjọ kan làwọn èyí o, kọ́díkà láti wọ́n ti lo ayé wọn ti lọ. Laha ma kasabati, ẹ̀san iṣẹ́ tí wọn Ọlọ́run ti san wọ́n. Walakum ma kasabtum, èyí tẹ́yìn náà bá wù níwà lẹ́gbàá. La tus'aluna, Ọlọ́run ò ní bi àwọn tí wọ́n lọ yẹn léèrè amma ya'maluna nípa ntẹ́yìn ń gbáyé ṣe lọ́wọ́. Amma kanu ya'malun, lórí ntẹ́yìn ń ṣe kò sí tó káwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ. Wá bá mi lọ sínú Al-Qur'ani ń bò mí tó fi mọ̀ wípé kò sí tó kan ànábì pẹ̀lú ìjọ tó ti kọjá, kò sí tó kan ìjọ tó kọjá pẹ̀lú ànábì. Bá mi lọ sínú Suratul Isra'i aya 71 tí ń jẹ́ Suratu Bani Israel. Aya 71. Ṣebí Kùránì ní sọ̀rọ̀ yìí nísìn, kìí ṣe pé mi. Bẹ́ẹ̀ bá sì ní mo tú, bẹ́ẹ̀ tí mo parọ́ pé ìrònú Ṣíà nílò.
nínú Quran 71 gbọ́ntọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ ó ní yawma nad'u kulla unasin bi imamihim ọjọ́ tí a pè gbogbo àwọn ìran kankan gbogbo àwọn èèyàn kankan tọ́lọ̀ ń dá sáyé bí imamihim pẹ̀lú àwọn aṣáájú wọn tí ń túmọ̀ sí pé pẹ̀lú àwọn ànábì wọn ànábì kankan ni ó lídìí ìjọ tiẹ̀ lálìkìyàmà wàá máa gbọ́ o ọlọ́ni famani utiya kitabahu biyaminihi ẹni tọ́lọ̀ ń bá wá ní kó gba tírà rẹ̀ ń jọ́nà pẹ̀lú ọwọ́ ọ̀tún fa ulaika yakrahuna kitabahum àwọn eléyìí náà wọ́n fúnra wọn kàwé ara wọn bọ́ta ni wala yudhlamuna fatila wọn sì ní ṣàbòsí wọn lórí kínkínní kan wa man kana fi hadhihi a'ma gbogbo ẹni tó bá fọ́jú tí ò sí lọ́n láyé tí ò rí tọ́lọ́ ń ṣe fa huwa fil akhirati a'ma tó bá di lọ́run yẹn náà yóò fọ́ lójú tí ó jìyà ọlọ́ni ìtumọ̀ ẹni pé ẹni tó wáyé tí ò gbọ́ tọ́lọ́run tó bá di lọ́run náà ìyà ni ó lọ bá pàdé ńbẹ̀ wa adallu sabila torí ẹni yẹn ti sọnù gan aya kan nù aya yìí tún bá mi wo aya mi nù suratu Yunus aya 47 ìyẹn wàá fọ́jú aya yìí tán yányán ó ní wa li kulli ummatin rasulun gbogbo ìjọ kankan ló lójíṣẹ́ tiwọn fa idha jaha rasuluhum tó jíṣẹ́ wọn bá sì ti dé lálìkìyámà báyìí pé òjíṣẹ́ ẹjọ́ yìí rèé qudiya baynahum bil qisti ọlọ́run ó ṣèdájọ́ déédéé láàrin wọn ni kò ní ṣàbòsí ẹni kankan wa hum la yuzlamun wọn ní ṣàbòsí ẹni kankan kò sí ní tó kànjọ ànábì pẹ̀lú jọ Musa kò sí ní tó kànjọ Musa lálìkìyámà pẹ̀lú jọ Isa kò sí ní tó kànjọ Isa lálìkìyámà pẹ̀lú ti Ibrahimu Kùránì ló sọ bẹ́ẹ̀ pé wa li kulli ummatin rasulun ìjọ kankan ló lójíṣẹ́ tiwọn fa idha jaha rasuluhum tó jíṣẹ́ wọn bá ti dé lálìkìyámà qudiya baynahum bil qisti ọlọ́run ó sì ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú òtítọ́ wa hum la yudhlamuna wọn sì ní ṣàbòsí wọn wá wò ń bí àyà yìí pé yawma nad'u kulla unasin bi imamihim faman utiya kitabahu bi yaminihi fa ulaika yakra'una kitabahum wa la yudhlamuna fatila tí mo kànú 71 nù. Àfáwà Mujahid àti àfáwà Qatada wọ́n jẹ́ àmọ̀ pé imamuhum nabiyuhum gbogbo ìjọ kankan náà ló lánàbí tiwọn láàpèpè lánàbí wọn táwọn àfáà bá fẹ́ tu wọ́n wà ní pẹ̀lú ìwé wọn ìmáàmù yẹn wọ́n fi tú ìwé torí pé àwọn ibì kan wà tí túmọ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ òkè wa máa gbọ́ Sa'id ibn Jubair òun wá ní Anis ibn Abbas òun ní bí imami zamanihim pé ìmáàmù àsìkò kankan ẹ dákun ìmáàmù mélòó ni ó yọjú ṣe Adégún wà pẹ̀lú àwọn ìmáàmù rẹ̀ òun ìmáàmù kan pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ Adépọ̀jù ìmáàmù kan pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ èmi náà ìmáàmù kan pẹ̀lú àwọn ọjọ́ mi kó wá Ṣéhù Fàrúkù ọlọ́run wá aráyè yìí ànábì yín ló bá lẹ́jọ́ torí pé lànà sí àlànà lẹ́dínà ursila ilayhim àwọn tá a ránṣẹ́ sí láàbí léèrè á dẹ̀ béèrè lọ́dọ̀ àwọn tá a rán sí wọn. gbogbo ọmọlẹ́yìn ànábì ni wá ànábì ni ana rasulu man adraktu hayyan wa man yuladu ba'di èmi ló jíṣẹ́ àwọn tí mo bá láyé àtàwọn tí wọ́n bí lẹ́yìn mi. in táwọn fi tútù wọn nu. tá a bá ka tafsiri Ibn Kathir afa wa ma jẹ́ kó yé pé ọjọ́ tá à ń sọ yẹn o yawmal qiyamah ọjọ́ alkiyama ni. tá a bá wo tafsir Qurtubi nígbà táwọn ń tu wọ́n ní wa li kulli ummatin rasulun àwọn tó fẹ́ mú àyà mi wá tá a lè fi tu pé gbogbo ìran kankan ló lójíṣẹ́ sha'idun alayhim tó ń jẹ́ aṣojú wọn ó ní fa idha jaha rasuluhum yawmal qiyamah tó jíṣẹ́ yẹn bá ti wá dé lálìkìyàmà qudiya baynahum bil haqqi
bilikisti lọ́lọ́run ó ṣèdájọ́ wọn ó wá lọ mú àyà kan wá tá a lè fi tú àyà yìí pé bó ti rí nu tá a bá lọ sínú Suratul Nisa àyà 41 níbi Ọlọ́run ti ń sọ wípé fa kayfa idha jina min kulli ummatin bi shahidin báwo lọ̀rọ̀ ó ṣe rí nígbà tá a bá pe ànábì kankan sí àwọn ìjọ wọn wa jina bika ala awlai shahida tá a pè wọ ànábì pé ìwọ náà ó yá wá dúró gẹ́gẹ́ bí aṣojú àwọn wọ̀nyí. Aya yìí níjọ́ tí Abdullahi bin Mas'ud kàfá ànábì ń sunkún ni torí pé aládìsù kan aya yìí aya 41 ló wà bá mi wò nínú Suratul Baqara tí ó bá sí ń bẹ̀ ká tètè yá wá Suratul Baqara ṣe ń bẹ́ẹ̀ 41 aya yìí wọ́n ní jọ́nà Abdullahi bin Mas'ud anabi pépé ikra alayya al-Qur'an mo fẹ́ kó ka Qur'an fún mi ìwọ̀n bí anabi lè pé kayfa akrahu alayka al-Qur'an mo ti fẹ́ ka Qur'an fún ọ wa ilayka unsila ń gbọ́ jẹ́ wọ gẹ́gẹ́ lọ́rùn sọ kalẹ̀ fún ó ní uhibbu an asma'ahu min ghayri èmi náà fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì ni naam ó wà mẹ́ alhamdulillah aya ń jọ́nà ń gbà tí Abdullahi bin Mas'ud ka anabi ń da omi lójú méjèèjì ni pé èmi náà àtàwọn tí mo bá àtàwọn tí mi ò bá níwà máa rojọ́ wọn. Aya 40 kí ni mo pè ní ìsìn 41 òun náà nìyí no ibẹ̀ kọ́ ló wà bá mi wá àyà yẹn. Yawma wa idha jina min kulli ummatin bi shahidin wa jina bika ala ahula'i shahida bá ń wá aṣọ ti rí òun wá jáde kò gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ wá bí ó wà kìí ṣe àyà 41 ni wa jina bika Naam Suratul Nisa ni èmi Suratul Nisa náà ni bẹ́ẹ̀ mo ṣe mistake Suratul Nisa ni bẹ́ẹ̀ Suratul Nisa alhamdulillah so nínú Suratul Nisa aya 41 Al-Qur'ani sọ́nbẹ̀ láti fi parí ọ̀rọ̀ yìí pé fa kayfa báwo ni ó ṣe rí idha jina min kulli ummatin bi shahidin nígbà táwọn Ọlọ́run tá a bá ń pe aṣojú gbogbo ìjọ kankan ànábì ìjọ kankan wa jina bika ala ahula'i shahida tá a pè wọ́n náà gẹ́gẹ́ bí aṣojú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ yìí. Ìjọ ànábì ò ní bísínẹ́sì pẹ̀lú àwọn ànábì tó ti lọ àwọn ànábì tó lọ ò sí ní bísínẹ́sì pẹ̀lú ìjọ tiwa náà. Aya táwa mú wá yìí tá a bá ka tafsir Tabari ó ní jaha rasuluhum ya'ani fil akhirah tó bá di lọ́run ni o. tó bá lọ ka haddathana wọ́n sì sọ̀rọ̀ lórí ẹ̀ pé haddathana al-Qasim haddathana al-Husayn qala haddathani Hajjaj an ibn Jarij an Mujahid wọ́n ní wa li kulli ummatin rasulun fa idha jaha rasuluhum qala yawm al-qiyamah ìdájọ́ wa kù sọ́wọ́ ọ̀wọ́ náà ṣe àdísù yìí ṣọ́rọ̀ ọ̀gá wa tí ń jẹ́ Muhammad ni pé Ibrahim parọ́ mẹ́ta àti wípé àwọn ànábì Ọlọ́run wọn ó dààmú lálìkìyámà látara pé wọ́n wu àwọn ìwà kankan tó ń bí Ọlọ́run nínú wọ́n wá pé Ibrahim ló purọ́ Al-Qur'ani ń pè ní Siddiqan Nabiyya pé wọ́n dhikur fi kitabi Ibrahim innahu kana Siddiqan Nabiyya
kò pé Ismail ní Sidiku o ó ní wàsíkúrú fi kìtàbí Ismaila innahu kana sadiqal wa'di torí pé sọ́ọ́díkù ò sí nípò Sidiku wa kana rasulan nabiyya ẹ wo bọ́ ṣe ń ṣe àwọn ànábì Ọlọ́run. ẹnjìníà ibi tá a bá dé yìí kíkó wa náà gbé làákàyè ẹ̀ kalẹ̀ kó yẹ̀ wò síra wọn ṣẹ́lù kùránì ní ká tẹ̀lé ni o àsọpádìísù tó lálàáfíà ò sínú Sahihul Bukhari àti Muslim àwọn tí ò gbádùn náà pọ̀ ń bẹ́ẹ̀ èyí Israiliyatu ni mythology àwọn Yehudi ó yẹ ká bira wa léèrè pé mò ń sọ lọ́sẹ̀ tó kọjá pé àwọn àfáà Yehudi tí wọ́n gba ìsìláàmù yìí àwọn àfáà wo ló kọ́ wọn ní kéwù tí wọ́n kàn dé wọ́n kàn dáfà sí wa lọ́rùn náà ni àwọn náà ni wọ́n làdísù yìí o àdísù ìwọ náà gbọ́ àdísù ni wọ́n ní kọ́lá nabiyyu anabi sọ̀rọ̀ ó ní hajara Ibrahim alayhi salam bisara anabi Ibrahim ṣe ìrìn àjò pẹ̀lú Sara fadakala bi a qaryatan fi a malikun minal muluki aw jabbarun minal jababira ó ní ó wá wọ ìlú kan tó bá kan bẹ́ńbẹ́ nínú àwọn ọba ajẹni nípa ṣe ọ̀pọ̀rọ̀ yẹn náà bá tún ní fàkíìlà wọ́n sọ wípé àwọn wo ló sọ pé ṣé wọ́n ń béèrè ìbéèrè lọ́dọ̀ ànábì ni tó bá wọ́n ní kíìlà ya Rasulullahi nísìnyí ọ̀rọ̀ yẹn ń tẹ̀síwájú ni pé dàkọ́lá Ibrahim bí mọ̀ráàtín ìyá mi ṣe bó ti yàtọ̀ sí tó ń bábà lókè ó lọ pẹ̀lú Sárà ni eléyìí ní ó Ibrahim wọ̀lú yẹn pẹ̀lú arábìnrin kan tó rẹwà jù nínú àwọn obìnrin ọba wa gbọ́ ọba ránṣẹ́ sí Ibrahim wa arábìnrin yẹn bọ́ọ̀ ló yẹ jẹ́ sí ọ ó wá ní àbúrò òun ni ó wá lọ sọ fún pé la tukadhibi hadithi mo jẹ́ kán mọ̀ pé mo parọ́ ni o ó wá ní kí ìyàwó yẹn lọ bá Ibrahim ó wá fi ìyàwó rẹ̀ lẹ̀ kó lọ pé rẹ̀ láǹtí lọ́dọ̀ ọba ọ̀daràn tó fẹ́ gbẹ́sẹ̀ lóbìnrin wọ́n á ní Sárà wá padà ṣe nọfìlà ó ṣàlùwàlá ó kírun àṣé wọ́n ti ẹ̀ ń kírun gbà náà kì í ṣàdúrà lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdúrà lẹ́fi ń tú o ẹni sọ̀láàtù yẹn lóòótọ́ sọ̀láàtù wà nù Kùránì tó jẹ́ àdúrà àmọ́ gbogbo èyí tó bá ti jẹ́ sí pé ó wà pẹ̀lú sàká àti sọ̀láàtù tó mú sàká ìrun ọ̀ràn yẹn ni bó ṣe sọ̀rọ̀ àwọn Yahudi àti Nasara pé wà má umiru illa liyabudullaha mukhlisina lahud-dina hunafa'a wa yuqimu ssalata wa yutu zakata ìrun wákàtí márùn lè yìí ó tún ní wa dhalika dinu al-qayyima ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ dinu al-qayyima ẹ̀sìn táwọn Yahudi yẹn ní ó wá jẹ́ qayyima àbẹ́yìí tí wọ́n ṣe bí ti Ibrahim ti rí Ọlọ́run ọba o jẹ́ agbágbọ́ yí ọ̀rọ̀ rẹ o èmi náà gbìyànjú ní o Ànábì ní mani ijtahada fa asaba bẹ́yàn bá gbìyànjú tó bọ́ sójú ẹ̀ lahu ajrani yóò gbẹ̀san méjì wa in akhta'a lahu ajrun tó bá ṣàṣìṣe yóò gbẹ̀san kan ìwọ tó bá bú mi lórí ahlan wa sahlan wa marhaba ìwọ tó bá sì tún kí mi ahlan wa sahlan wa marhaba àmọ́lọ́hún mọ́ ṣe lé ìláwì mọ́ fún wa mọ́ sì ṣe lágbọ́ ọmọ mo mọ̀ pé bí làákàyè èèyàn ò bá kúkú kú kò yẹ kó tún sọ pé alimubaraku ẹni tí wọ́n ní èsì falimubaraku Kùránì mo fi dáhùn ọ̀rọ̀ yìí o àwọn kan wà àwọn kan fẹ́ wá gbọ́ kí la fẹ́ wí ni bóyá sì wí bàbá ti di gba àsìkò béèrè ń bọ̀ báyìí wọ́n sá lọ ni wọ́n sì ní ṣí ètò yìí òkìkí wá láǹfààní pé wọ́n wá wò ó sì fẹ́ kẹ́lómi rí wò
ṣé kò dáa ni wọ́n wá wò ó ọlọ́run ó tún bí ọ léèrè owó ìṣíà rẹ̀ jẹ́ kẹlòmíì náà rí tó bá jọ̀rọ̀ tí ò dáa ni jẹ́ gbọ́ ṣe bẹ́ẹ̀ ń ṣí ẹ captain ẹ ń ṣe update lórí captain ẹ ṣí ẹ eléyìí náà lórí kámọ̀ títọ́ nípa ẹ̀sìn Islam yìí àwa ò ní tẹ̀lé tírà Imam Bukhari pẹ̀lú ojú fífọ́ bí baba Abdul Markaz sọ pé ojú kan lẹ́yìn fi ń ríran igba ojú lèmi fi ń rí wàláhì igba ojú ni. gbogbo àyà tí mo mú wáyé nísìn èmi náà jókòó pẹ̀lú fíkìrì tọ́lọ̀ fún mi ni pé ṣé léyìí lè lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ṣé òun mọ kéwújà àwọn Ibnu Kathiri lọ ni ṣé òun mọ kéwújà àwọn kinní kan lọ ni èmi ò ní mo mọ kéwú tó wọn àmì èyí tí mò ń wí náà àfáà mi ò mọ̀ tó sì jáfá gbà èyí tí wọ́n ń pè láfáà gbà ń èyí tí mo yanjú kò lè yanjú ẹ̀ torí ojú fífọ́ ni ó mọ̀ fi tẹ̀ ládìsí yìí a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Mudirul Markaz ọlọ́mọ aṣàlékún àláfíà fún wọn Allahumma ya man shafaita Ayuba wa kashafta dura Yaqub ishfi kulla maridin yata'allamu wa la yatakallam Allahumma inna nas'aluka ash-shifa li shaykhina habibillah Adam Abdullahi Lori ولكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير أي بير مبو أي داسنا سواه اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الليلوري ولكل روح نجست عن النوم بسبب المرض ربي أريه ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح نجست عن النوم بسبب المرض ربي أريه ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجع إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إنا أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانعر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إن شاء الله تعالى ẹ bá wa subscribe sórí YouTube wa Islam Christian TV Ọlọ́run ṣíjú àánú wa ẹ bá mi fi Ádámà sí kí n fi mọ́ mi. Ádámọ̀ babalágége káàbọ̀ 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 ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ Ádámọ̀ bọ́dí kàrúrámùnà bani Ádámọ̀. Alhamdulillah Rabbil Alamin inshallah ta'ala àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe Ádámọ̀ níyà lórí iṣẹ́ aláṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyàn ọ̀gàn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wá kọ́ lọ́múnà bá ní Ádámù. Ádámù sọ mímọ́
bàbá mi Adégbìtẹ́ nílùú Òṣogbo Ọlọ́run dákun má jẹ́ wọ́n máa padà sí ibú má jẹ́ wọ́n máa padà sí ìgbà gbogbo dáadáa ayé àti tọ̀run Ọlọ́run bá mi jogún rẹ̀ fún wọn bákan náà bàbá wa Albashir lọ́yọ̀ọ́ Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn bàbá wa Aládé Bákàrí Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín àfáà wa Sa'idu Kakawa Ọlọ́run oníjó bàjẹ́ bákan náà àfáà wa Muhammad Jami Labẹ́ka di Christ Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó sì bá wa ṣe dáadáa fún yín kó má fi yín lẹ̀ fọ́n tamú kó sì má fi yín lẹ̀ fọ́n tayọ̀ lọ́la la ilaha illallah bákan náà àfáà wa Abdulhakeem Moradeyo àfáà wa Ibrahim Badejo Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó bá wa ràn wọ́n lọ́wọ́ lọ́la la ilaha illallah àfáà wa Dr. Nasir ó péjọ mẹ́ta Ọlọ́run bá wa ṣíjú àánú wọn Dr. Ọlọ́kọ̀ Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Ajá Aisha ní Texas Ọlọ́run níjó bàjẹ́ sísítà wa lamẹ́ríkà Ajá Kúdẹ́rà káwọ́jú Ọlọ́run bá wa ṣíjú àánú wọn Adéwọ̀lú Jimá Olúṣọ̀gá bá wa ṣíjú àánú wò yín Honorable Rahim bá wa ṣe dáadáa Láyẹ́sí Fẹ́ńsọ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Adigun Adégòkè Ọlọ́run bá wa gbàdúrà yín Ajayi Saheed Olúyẹmí Ọlọ́run níjó dàrú Marufat Adéníkẹ́ Tajudeen Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àdìsí fún ní Tajudeen Ọlábọ̀dé má jẹ́ kọ́rọ̀ yín dàrú Olúyẹmí Olúfẹ́mi Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Ali Olúwa Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Kẹ́mi Adam bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ Abdulateef Olúwa Káyọ̀dé Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé lọ́la la ilaha illallah àfáà wa Sheikhani Abu Dayan Délé Ọlọ́run bá wa ṣàánú yín àfáà wa Àyìnà Adésànyà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Afọlábí Yusuf aṣàdúrà fẹ́yìn náà Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú àfáà wa Alioye Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o àfáà wa Imam Abdulfatai Zakariya Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àfáà wa Zeriki Abiola Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín Yusuf Mikel Bolúwa ti fẹ́ jẹ́gẹ́dẹ́ Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o Rasheed Nasimat Oríyọmí Ọlọ́run dákun máa yọ ẹnì kankan wa kó má fi wálẹ̀ ńgbà kankan lọ́la la ilaha illallah àfáà wa Túnjí Suẹ̀tán Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfáà Bàkútì Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú Ajá Rími Àbíkẹ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àánú Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín gbogbo gbà lọ́la la ilaha illallah bákan náà Adéró Bùgọ́tì Fẹ́ràn Ọlọ́run bá wa ṣíjú àánú wò ní kálukú yín o mọ́ fi yín lẹ́ o lọ́la agbára Ọlọ́run lọ́la la ilaha illallah bákan náà àfáà wa Ajá Sherifat Aramide Abdulkareem Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam ó ti sá lọ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run kó ṣíjú àánú wò wá kó ṣe dáadáa fún wa lọ́la agbára Ọlọ́run àtijọ́ kan ṣo Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ orí Ọlọ́run bá wa ṣoore fún yín Abubakar Ayélabó Siddiq Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfọwọ́ Lawal Abdulrasheed Ọlọ́run níjó bàjẹ́ Ayọ̀adé Hali Ọlánrewájú bá wa ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah Adigun Ismail Ọlánrewájú Ọlọ́run bá wa jẹ́ ẹ máa lọ wájú má jẹ́ padà sẹ́yìn o Ọlátúnjí Ahmed Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún ní kálukú wa lọ́la la ilaha illallah Muhammad Rasulullah wala hawla wala quwwata illa billah gbogbo àwọn tí Àyìnà Adésànyà aṣàdúrà fẹ́yìn náà Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú lọ́la la ilaha illallah gbogbo ẹni tó ń fẹ́ orí lọ́dọ̀ Ọlọ́run Adémọ́lá Murtada aṣàdúrà fún yín o Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o torí pé tí ò bá sẹ́yìn náà tẹ̀ ń wò wá talent tá a máa rojọ́ fún ẹ̀yin náà ni ẹ̀yin lọ́lọ́run bá fi ṣe èjìká tí ò jẹ́ kí aṣọ máa jábọ́ ní lọ́rùn Ọlọ́run bá ṣíjú àánú wò kó wá wa lọ́la la ilaha illallah. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Naam, yẹn ó rebete a lè pè sórí WhatsApp call. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Masha Allah. Ta ló ń pè wá láti wọ́sà? Masha Allah. Ahlan wa sahlan. Kò ní bàjẹ́ ẹ kú jọ́ mẹ́ta. Alhamdulillah. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah, Allahumma amin. Amin ya Allah. Allahumma amin, Allahumma amin. 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 Ọlọ́run bá bẹ́ẹ̀ sí àwọn ọ̀dọ́ ní ilé tí ẹ̀dáhùn wà jọ pátá yìí. Ẹ jẹ́ káwọn èèyàn lọ máa wù nǹkan. Nígbà kan tún sọ fún wa pé ẹ máa wà dogmatize yẹn jẹ́ lẹ́yìn ní. Torí pé dogmatize yẹn ló jẹ́ ká wọ́n lù ní ayé.
bẹ́ẹ̀ni ìsìlámù bá bá kúrò. bẹ́ẹ̀ni a lè bí nípa ní population ọ̀bọ̀ population wa kúrò sí ní tí ò ní ju ìtàkọ́ jíjí. bó ṣe rí nù. so àwọn ìyàwó ìrònú yìí yá ó jẹ́ káwọn èèyàn máa wáyé ọ̀pọ̀. alhamdulilayi. so láàárọ̀ tí ẹ sọ lálẹ́ yìí èmi tó bá mú jáde níbẹ̀ ẹ̀sọ́ lára ẹni pé ẹ sọ pé àwọn ikú àwọn ẹni wọ́n sì fi irúṣẹ́ wọn ẹ̀ka tó bá láyé náà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹn wá jáde nínú àwọn àjọ kàtí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ti pẹ̀gbẹ́ lára rẹ̀ ní pé wọ́n máa ń bá nígbà pé bá ti pé ẹ̀ka bá kọ́ méjì yóò pẹ́ẹ́fù ló dì ẹ̀ yóò jẹ́ lára lórí rẹ̀ lórí kejì lórí rẹ̀ ọdún gbogbo yẹn ló bẹ̀rẹ̀ ìgbàgbọ́ lórí ìdílé rẹ̀. Bàbá kìlọ̀ ẹ̀ kìlọ̀ ẹ̀yẹ tó wà láyé nìyí. Allah taziru wazira tún wizra ukhra. Ọlọ́run aṣọ àlékún dáadáa jazakumullahu khair. Ẹ jẹ́ abẹ́kọ̀rẹ́ ẹlòmí. Naam, salamu alaikum. Wa alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bó sa? Naam. Alhamdulillah, alhamdulillah. Allahumma amin. Amin, amin. Allahumma amin. Àfikún wá sí ìtọ́jú ìṣe kí bàbá ojúmọ̀ ẹ̀ka ti ṣe. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa nìkọ́rọ̀ àti jàràjà tó ní jìlbáb tó ní kò kí sí aṣọ ẹ̀sìn àlórí bàbá ní àṣà àwọn aláwọ̀ ní ẹ̀sìn bẹ̀ẹ̀ tako. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Tí kò lójú ọ̀nà. Wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ àṣà ní àlọ́ àwọn aláwọ̀ tàbí bí ìbáláyé tí ẹ̀ tako. Láàrin ní jàlbá àti káwọn ọkùnrin náà wọ̀ jàǹdà. Bẹ́ẹ̀ni pé wọ́n wá fi ṣe àkàwọ̀. Irú aṣọ táwọn ìyá wa náà máa ń wọ̀ nílẹ̀ Yorùbá ní pé òun náà ń túmọ̀ sí jìlbáb. Ṣe bẹ́ẹ̀ nígbà tí a bá wọ ẹ̀gbẹ́ tó sùn lórí ọkọ̀ tó ṣe kírun. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ó ṣe rí náà nù. Hello sir. Náà máa wà pẹ̀lú yín bó ṣe rí nù. Hello. Àwọn dà pa àwọn ò gbọ́ wa mọ́. Sir. Àwọn ò gbọ́ wa mọ́. Náà. Brother Ọlọ́run wà tí wọ́n ti pè darí lẹ́ẹ̀kan àmọ́ kọ́ọ̀lù kan ń lọ lọ́wọ́ ńgbà náà. Ọlọ́run kó bá wa ṣíjú àánú wọn kó ṣe dáadáa fún wọn. So kọ́ọ̀lù yẹn ó ti di pé ó ti hàn yá àgbọ̀n tí wọ́n ń sọ mọ́ kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn náà. Salamu alaikum. Salamu alaikum. Naam. Ti bá wa round up. So wọ́n rí àfáà kan tó ń sọ nígbà yẹn ní ìdákọ̀ Sheikh àbúrò mímọ́. Wọ́n tó wọ́n àwọn alálàájì ní sábàkà kan dé tó pèsè eré pé lẹ́yìn lọ ìmọ̀ pé àṣà ni ó fi ìṣàṣùwọ́n òyìnbó wá sọ fún ọmọ kọ́mẹ̀sì ọ̀dà fún ẹni tí ó ń bí mi ká tẹ̀sọ̀ bí sábàkà ti jẹ́ ọjọ́ tí ò sí lára ṣe áàjì bí ẹ̀sìn òlẹ́ta kódà fún jẹ́ bó ṣe ká lálàájì nǹkan tó lé ní bí sábà kí wọn tó bá láìsí tó bá ti dé òde náà nìyẹn. Bó ṣe rí nù. Gbogbo lẹ́sùn fún àwa gbogbo yíyé. Alhamdulillah. Kọ́lọ̀ jẹ́ kí lọ́jọ́ jẹ́ kó yí àwọn àbí náà. Allahumma. Tó bá jẹ́ èyí fẹ́ kọ́lọ̀ kó sàánú àwọn àfọ àwa. Àmín. Àrà kó lè sàánú àwa sí àmì náà. Kó fún wa nílà káì àti àbí. Ẹ̀yin àfọ kó kò sí ọ̀rọ̀ sùn fún mi tọ́lọ̀ wá ní kó bó ṣe rí nù. Bẹ́ẹ̀ni. Masha Allah, jazakumullahu khair. Ọlọ́run á ṣàlẹ̀ kú dáadáa. Ẹ ṣe gan. Assalamu alaikum.
kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so ó dà ìpè jẹ́ kí n gba ìpè broda ọlọ́run wà ká máa fi yẹn ṣe lọ so jẹ́ kí n flash wọn pè wá padà. wọ́n lè pè padà báyìí alhamdulilayi ọlọ́dàkùn gbàdúrà oníkálukú wa o afáwa Sharafaddin ọláwọ̀yìn ọlọ́mọba aṣíjú àánú òyìn o afáwa Abdulwasi Saad ọlọ́mọba mi ṣíjú àánú òyìn Adémọ́lá Hafiz Akàngbé ọlọ́mọdé ó bàjẹ́ salamu alaikum. Masha Allah gbogbo ń ta ní báyìí ní sí ojúṣẹ́jú bíi méjì mọ́ alhamdulilayi Ádámù ń kọ́ ń bẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run. àdúgbò lọ́dọ̀ ọlọ́run kó ṣe àwọn lára kàrámà Ádámù àkọ́kọ́ àti tuntun fún wa ní ilé yóò bá ti fún wa láyé fún wa tó kàrámà ní ọlọ́run bá fún àlàáfíà tó ń lọ́ra ẹ máa fi jáde láyé ọ̀dún owó àìsàn lẹ́yìn ló máa fi jáde ọdún owó àìsàn àbúrò nìkan ọlọ́run ìṣòro àbọ̀rọ̀ náà ìlànà ìdí ọlọ́run bá fún nílẹ̀ tẹ́ ń dá sí nílẹ̀ ìsìlámù yìí kò lè tẹ́ àwọn tó jẹ́ tó ń ṣàdíhàwù sínú ọlọ́run torí ṣàdíhàwù sínú ọ̀tẹ́ wọn lọ́rùn problem tẹ̀lé pé bọ́ọ̀lù wọn ní gbígbẹ́ bẹ̀ sí ní ṣàdíhàwù sínú ọlọ́run. àwa náà ń ṣe súnà. problem kan dá sáré ilẹ̀ yóò bá kiri ní ẹ̀sìn wọn ní bẹ́ẹ̀ kò bóyá ní mímọ̀ ìlànà àbá àwọn pé àkọ́kọ́ wà tó lóògùn táwọn tó ti láàyè tó ò bá ti ṣàdíhàwù tó jẹ́ jẹ́ kò ṣe nígbà orúkọ wọn ló bẹ́ẹ̀ fi lórúkọ láyé ọ̀ ní jẹ́ kó wí nǹkan. Allah. ẹ̀rí ìdààmú tó fi kó balẹ̀ yóò bá yẹn o. ìdààmú tó kó dé tó fi ń ta ṣe ń jí tọ́pìkì o. ìdààmú tó fi kó balẹ̀ yẹn. ọ̀ ìṣẹ́ láyé kò fẹ́ ok àgbélẹ̀rọ wà mẹ́. Naam, ọlọ́run àjọ kún wa lọ́wọ́ insha Allah. ẹni mo ti gbàdọ̀ pé irú ní ìgbẹ̀rún gbogbo àtijọ́ dájú mọ̀ lójoojú mẹ́ta yìí láwọn kò dé náà ọ̀já àlọ́ láàrin ọmọ alẹ́ fún àlùmá. Àmín 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 àmín. àìdébẹ̀ àmúlágbọ́rọ̀ náà. Àmín àmín. Jazakumullahu khair. ẹ bá mi kí mọ́mí Adam àti Adam. ok salamu alaikum. Naam salamu alaikum. Naam insha Allah ta'ala a máa fi eléyìí ṣe lọ àrọ̀ wa ká bá wa subscribe sórí YouTube channel wa a sì tún rọ̀ wá gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ Ànábì Muhammad olólùfẹ́ Islam àti olólùfẹ́ ètò yìí ẹ bá wa dá sí ètò yìí dáadáa pẹ̀lú ntọ́lọ́mbá nílé yóò ń fi kú zu zaati min zaatihi ẹ̀ ntọ́lọ́mbá fún nígbà láyè ní púpọ̀ kó ná kó pọ̀ wa man qudira alayhi rizquhu ẹ̀ ntọ́lọ́mbá ṣe tiẹ̀ níwọ̀nba falyunfik mimma ata Ọlọ́run ní kóun náà ná níwọ̀nba bóun náà ṣe mọ́ àwáwí ò sí pé mi ò ní rárá ẹni tó bá ní náà ní kó ná so Ọlọ́run dákun kójọ san ẹnìkan kan wá lẹ́san àwa tá à ń wí Ọlọ́run kó san wá lẹ́san kó ṣe dáadáa fún wa kó bu àwa náà láṣìírí kó ràn wá lọ́wọ́ kó gbọ́rọ̀ tiwa náà sẹ́sọ̀ gbogbo yín náà tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ ń bá wa wò Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín kó sì bá wa ràn yín lọ́wọ́ ẹ̀yin náà tẹ̀ ń bá wa dá sí ní díẹ̀ Ọlọ́run bá wa dá sí tiyín náà púpọ̀ kó má fi yín lẹ̀ nígbà kankan àwọn èèyàn wa tí wọ́n wà ń lóyìnbó Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ kó bá wa ṣe dáadáa fún wọn bákan náà àwọn tí wọ́n ń wáyàwó fún wọn níyàwó àlùbáríkà àwọn tí wọ́n ń wá ọkọ fún wọn lọ́kọ àlùbáríkà àwọn tí wọ́n ń wá ọmọ fún wọn lọ́mọ àlùbáríkà àwọn tó fún lọ́mọ má fi pa wọ́n lẹ́kùn má fi bà wọ́n nú jẹ́ àwọn tó ti fún wọn níwèé gbèlú Ọlọ́run dákun má fi dà wọ́n láàmú yín tí ó kọlù wọn tí wọ́n fi ní yá ẹ máa lọ lé lójijì láì mú nǹkan kan Ọlọ́run ní jó wọlé tọ̀ wọn àyètó ni kó wá bá kó lé ọlọ́mọdé wọn bá kó tó bọ̀ lọ́la la ilaha illallah gbogbo tó ní kálukú wa ń fẹ́ ni kọ́lọ́n bá wa fẹ́ o Ọlọ́run mọ nǹkan tó ní kálukú o bákan náà afawa Lukman tanimala almubarak afa náà bímọ wọn ń ṣe némìn lónìí Ọlọ́run bá wa wo ọmọ náà kó bá wa ṣe ọmọ náà lọ́mọ àlùbáríkà kó sì bá wa wo ọmọ náà láwòye lọ́la la ilaha illallah gbogbo àwọn ọmọ náà táwa bí tí wọ́n bí lásìkò yìí lọ́sẹ̀ yìí nínú oṣù yìí ni Ọlọ́run bá wa ṣe wọn lọ́mọ àlùbáríkà lọ́la la ilaha illallah gbogbo ẹni tó wá wà nínú oyún Ọlọ́run bá wa sọ wọn nílọ́rùn lọ́la la ilaha illallah dákun bá wa jó rí bẹ́ẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run àtijọ́ kan ṣe Ọlọ́run bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi al-ardi man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a wa sa'a kursiyuhu as-samawati wal arda wa la yahuduhu hifdhuhuma wa la yu'azim subhana rabbika
rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ìṣẹ̀mí ṣe ìkùnà ádámà wúlò fún ẹ̀dá aráyé wọ́n tàn máa lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́ ádámà tí wà nílọrin pẹ̀lú ẹ̀kọ́.